And Tope ò ní cancer. It was the first stage of lump. Kádúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti Folúkẹ́dé Àmọ́lá tó spare the funding nígbà yẹn tí Ọlọ́run dẹ̀ gbà fún wọn nípasẹ̀ àwọn tọ́lọ́run yàn wípé kó ràn Tope ní ọwọ́. And what the operation ẹ̀ wọ́n sort wọ́n yọ lump yẹn and all that. And àtìgbà yẹn Tope was okay, Tope was fine. So kò kí n ṣe cancer like just the first stage. Do you understand? So and ó ti wà okay, ó ti beat yẹn nígbà yẹn, so it's fine. Wọ́n dẹ̀ ti ń ṣiṣẹ́ káàkiri nígbà náà. I check on last year now. Èmi gan ni mo play Ludo, cost of a life. Tó jẹ́ ṣe tiẹ̀. Last year, okay, wọ́n ti náà lọ máa pé 1 year láyà. August last year láyà. Ẹ ṣeun. Lẹ́yìn ìgbà tí Tope Osoba tí wọ́n dolóògbé, a ti gbọ́ oríṣiríṣi àwọn awuyewuye kọ̀ọ̀kan. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí pé ẹ súnmọ́ Tope Osoba, ǹjẹ́ ṣé lóòótọ́ ni pé Tope Osoba drug addict ni? Ǹjẹ́ báwo lẹ́yìn kan ṣe gbọ́n pé Tope Osoba kú? Okay, so mo gbà kọ́ wípé wọ́n ní wọ́n fẹ́ gbé Tope lọ sí wípé Tope sick. Wọ́n fẹ́ gbé lọ sí Ìkòròdú. Wọ́n ní lọ́pọ̀ ẹ̀ mo mọ̀ pé ẹlẹ́mọ̀rọ̀ ní Tope ń gbé. Tó fi dogun lóko ní Ìkòròdú yẹn ò yé. Mo mọ̀ pé láti ẹlẹ́mọ̀rọ̀ ẹ máa kọjá Ẹ̀pẹ́, ẹ máa gba Ṣàgámù, èmi wà ní Mainland níbí. Bàṣírà Bájíà wà ní ẹlẹ́mọ̀rọ̀ yẹn náà. Kó tẹ̀ pé àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ tó di ológun Ìkòròdú. Wọ́n fọlọ́ bá ń kóòdù, wọ́n ní àǹtí ẹ̀ kan, one prophet Kẹ́hìndé Osoba kan, okay, mo ní okay, no problem. Dọ́kọ̀dọ́kọ̀ dàntẹ́ lọ sí wàhálà. Mo lọ sí kóòdù lọ́jọ́ yẹn. Wọ́n ní wọ́n dé station. Kí mi tó débẹ̀, wọ́n ní wọ́n ti lọ sí Ṣàgámù ọlọ́dọ̀ matana side. Okay. So ó tó tó àlọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ ó padà sí ilé. Wọ́n tún máa di ní nǹkan bí after 8 or after 9. Àwọn ẹbẹ̀ sì ń pè mí ìwọ tó kí mo náà wà lẹ́nu iṣẹ́ mi ìgbẹ́kọ̀. Ọ̀dà di láàárọ̀. Ẹ̀kọ́ sì ń bí Yinka ó gbọ́ ní Tope òkú, mo ní Tope òkú àpérò òṣèlú ní pé àwọn tánẹ̀tì bẹ̀rẹ̀. Wọ́n sọ sẹ́fún náà pé mi fẹ́ lọ igan lánàá. Ọ̀gbọ́n ní kò kú. N bá pe nọ́mbà Tope. Àwọn akẹ́ nọ́mbà Tope. Àbúrò ẹ̀kọ́ ló gbé Bídèmí. Ó ní bọ̀dá Yinka ọkọ̀ bù sẹ́kùn ni pé Tope ti ibo lẹ́wà. Ó confirm Tope dead. Wọ́n náà wà tó wà ní hospital. Àwọn hospital lẹ́wà. Wọ́n ní ó suit. Okay. Record phone. Okay, Bàṣírà Bájíà. Mo pè pẹ̀lú Adébáyọ̀. Ó pa àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan tí mo mọ̀ tájọ́ mọ́ra wa. Wọ́n ní kí gbogbo wa bọ́ sí ọ̀nà ká máa lọ sí Ṣàgámù. Wọ́n lọ́jọ́ àwọn àtẹ̀yàn gbọ́n àti mo pè yẹn everybody immediately la bọ́ sí ọ̀nà. Wọ́n ní me believe like let me see her first. Àtàmádé bẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n yín tó ṣaláìsí nígbà tó máa bímọ. Ǹjẹ́ ṣe feel pé it was the incompetence of the doctors? No. Ibi tó yàn sọ lọ́wọ́ àbẹ̀ ká má kúrò máa yàn. Then she believes that pé so this mentality of operation ṣe kọ̀ burúkú. You know for a very long time ìdáríjì ìyá mi. Ìdáríjì ìyá yín. I'm like, why will you die because of a child? Ọmọlé lówó ogun ni wà. Kò fi ajẹ́ mí ni. Why will you die? Yes, ọmọ tó kú ìdún ẹ̀. Ọmọ tó kú yóò yìí bímọ, ó ní first born náà. Oríyọmí, èmi, Tímà, nígbà pẹ̀sẹ̀ orí aṣọ one left. Tọ́lá fẹ́ dá wa lẹ́fun. Àbútálù dá wa lẹ́fun. My name is Yinka Smart, Hollywood actor. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin fans wa ń ta. I understand that emotions are high right now. I understand that people want justice for Tope Osoba. But they mọ̀ pé ẹ fẹ́ gbọ́ in details kó tó pa Tope Osoba. Ẹ fẹ́ gbọ́ Adeyinka lọ. Bravo. Orúkọ tèmi ni Adeyinka Smart Adefuye. Mo jẹ́ ọmọ bíbí ìlú Èkó. Ẹ ṣeun. Ẹ má bínú pé àwa gbà yín ní àkókò ìjọ tuntun. Torí a ti ń gbìyànjú láti bá yín sọ̀rọ̀. Ṣùgbọ́n gbogbo àwọn ẹni tó yẹ pé wọ́n súnmọ́ yín àgàgà, àwọn tó tiẹ̀ jẹ́ àwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí. Oníkálùkù tí à ń pè é ṣe ni wọ́n fi ń yé wọn pé a lè rí yín bá sọ̀rọ̀ kó tó di pé Ọlọ́run ọba ó fún wa ní èèyàn tó yẹ pé ẹ lè kọ̀rọ̀ sí lẹ́nu. A dúpẹ́ lọ́wọ́ yín.
gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri ní orí social media àgàgà nípa ti ọ̀rẹ́ yín tó ṣaláìsí, kí Ọlọ́run ọba kó bá dẹlẹ̀ fún wọn, kó bá táwọn sáfẹ́fẹ́ rere, gbogbo àṣìṣe wọn kí Ọlọ́run ọba kó bá parẹ́. ọ̀rẹ́ yín tí gbogbo èèyàn mọ̀ sí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó dolóògbé lẹ́nujọ́ mẹ́ta yìí, lẹ́yìn ìgbà tó dolóògbé a bẹ̀rẹ̀ sí ń gbọ́ àwọn awuyewuyewuye oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lódì pé la ṣe tọ̀ yín wá, torí tí mo mọ̀ pé iwájú yín tí a wà lénìí, ẹ máa bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tó ṣẹlẹ̀ sí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà àti bí wọ́n ṣe rìnrìn àjò pàdé ọkọ wọn tí wọ́n fẹ́, àti gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbésí ayé wọn kó tó di pé ọlọ́jọ́ dé. Gbogbo ẹ̀ ni mo mọ̀ pé ẹ bá wa sọ lénìí, ṣùgbọ́n ká tó wọnú àwọn ìbéèrè wa lẹ́kùnrẹ́rẹ́, ǹjẹ́ lè ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́, ǹjẹ́ báwo lẹ ṣe pàdé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà? Ẹ ṣé olótùú. Mo pàdé Kòfórọlá, Kòfó ni máa ń pè. Mo pàdé Kòfórọlá ní 2005. Even though mo ti mọ̀ gbà tó ń gbé ní Mile 2 gbà yẹn náà. Èmi kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ pé iṣẹ́ tíátà, iṣẹ́ ti Yorùbá ti wáyé. A máa ń kọ́ bí iṣẹ́ ọwọ́ ni. Èmi wà lọ́dọ̀ olóògbé Ọmọọba Àlàdé Muyideen Aromire. Àwọn ló jẹ́ ọ̀gá tó kọ́ mi ní iṣẹ́ tíátà gbà yẹn. Ọmọọṣẹ́ la ṣì jẹ́ gbà yẹn. Mo pàdé Tọ́pẹ́, so nípa pé à ń lọ sí location ni mo ti pàdé Tọ́pẹ́. And láti ìgbà yẹn ṣá di ọ̀rẹ́ mi, báwo ni then ṣá got talking, so wọ́n ṣe di ọ̀rẹ́ kòríkòsùn nìyẹn. Láti yẹ 2005. 2005, yeah. Ẹ ṣeun. Ní gbogbo ìgbà tí ẹ fi mọ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ǹjẹ́ kí lẹ lè sọ nípa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà? Irú èèyàn gangan ló jẹ́. Ẹ ṣe rí, Kòfó jẹ́ èèyàn kan tó jẹ́ pé Kòfó, she wants everybody to be happy. Ó fẹ́ kí ó like ó ṣe onífàájì ní Kòfó. Wọ́n tó bá lọ́dọ̀ ẹ̀, ó ṣàfẹ́ kí inú ẹ̀ dùn. Ẹ ṣáà máa ṣeré. Kò ń gbé nǹkan sọ́kàn. Tó bá ṣe ọ̀rẹ́ mi ni ẹ ṣẹ́ mi ti sọ fún, wọ́n ti kí wọ́n ti lọ nìyẹn. Ó máa sọ bí ó ṣe bí tó sọ sí. Ó tọ́ sí. Kò ń báyàn jà. Kò múyàn sínú. Mi gbọ́ pé wọ́n ní ẹnìkan sọ pé wọ́n ti Kòfó ní problem kan ní. Kò ń ṣe Tọ́pẹ́. Ó ṣe Tọ́pẹ́. So she's just the person that she wants everybody to be happy. Everybody to be happy. Mo lọ jẹ́jẹ́ ẹni tó bá fi sí máa jókòó sí. Àṣírí pa ẹ̀. Lọ́dẹ̀ tí pé àdìpá àsìkò iṣẹ́ dé, ó máa ṣiṣẹ́. That's it. Ẹ ṣeun. Ǹjẹ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kó tó dín pé dolóògbé, ǹjẹ́ ṣó ní kákọ́s tó yẹ pé tó bá ń dá lọ, tó bá rìn, ẹni gbọ́dọ̀ tẹ̀lé, àbí kẹ̀tẹ́ bá rí ẹni ẹ máa rí Tèmítọ́pẹ́, ǹjẹ́ ṣó wà? Olùsọ̀rọ̀ kọ́ máa sọ pé ogún ọmọdé wọ̀ lè ṣe é fógun ọdún. Bẹ́ẹ̀ni. And in the course of this our theatre journey, a máa ń pàdé àwọn èèyàn. A máa ń pàdé àwọn èèyàn tó yẹ pé lókè ẹ jẹ́ fi àmì ṣe àpẹẹrẹ. Irú èyí sí òkè bó lẹ́lẹ́ ní kò yẹ bá rí Yinka sí o, ẹ máa rí 220, ẹ máa rí Pẹ̀lúmi Adébáyọ̀, ó lè di next year kẹ́yìn pẹ̀lú ẹlòmíì. So Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó jẹun tó kóyàn mọ́ra, number one. Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kóyàn mọ́ra gan-an. Ìlú bá ti wá ó ti láìkẹ́ ẹ̀ nìyẹn. So ẹni tó pẹ̀lú àwọn ìkan lẹ́nu ó lè làkè tó pẹ̀lú àwọn Tọ́pẹ́ she is everybody's friend. Gbogbo ẹ̀ lọ́rẹ́. Kò ní Tọ́pẹ́ ní particular everybody tó bá ti láìkẹ́ ẹ̀ ìjọ̀rẹ́ nìyẹn. So Tọ́pẹ́ really ní ká cause by. Ẹ ṣeun gan. Kó tó dín pé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kó tó dín pé wọ́n dolóògbé, wọ́n jáde, wọ́n ṣe interview kankan tí wọ́n sọ nípa bí àwọn ṣe survive cancer. Gbogbo ìgbà tí wọ́n ní cancer yìí, ǹjẹ́ ṣé ẹ ti mọ̀ wọ́n ní gbogbo ìgbà náà? Again, ó ti mọ̀ pé láti 2005. Cancer was just 2 years ago or 3 years ago, whatever about. And Tọ́pẹ́ ò ní cancer. It was the first stage of lump. Kádúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti Folúkẹ́dé Àmọ́lá tó spearhead di funding yẹn gbà yẹn tí Ọlọ́run dẹ́ gbà fún wọn nípasẹ̀ àwọn tọ́lọ́run yàn gbé kọ́ ràn Tọ́pẹ́ ní ọwọ́, and wọ́n dẹ̀ ṣe operation ẹ̀, wọ́n yọ lump yẹn and all that, and àtìgbà yẹn Tọ́pẹ́ was okay, Tọ́pẹ́ was fine. So kò kí n ṣe cancer like just the first stage. Do you understand? So and ó ti wà okay, ó ti beat yẹn gbà yẹn, so it's fine. Wọ́n dẹ̀ ti ń ṣiṣẹ́ káàkiri nígbà náà. Ayaṣẹ́ kan last year now, èmi gan ni mo play lead role, Cost of a Lie, tó jẹ́ iṣẹ́ tiẹ̀.
last okay month náà ló máa pé 1 year láyà August last year láyà. ẹ ṣeun lẹ́yìn ìgbà tí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí wọ́n dolóògbé a ti gbọ́ oríṣiríṣi àwọn awuyewuye kọ̀ọ̀kan ṣùgbọ́n gẹ́gẹ́ bí pé ẹ súnmọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ǹjẹ́ ṣé lóòótọ́ ni pé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà drug addict ni? Ṣe rí oníkálukú pẹ̀lú bọ́rọ̀ ṣe yé wọn sí kò sẹ́ni tó pé tán kò sẹ́ni tó pé tán bẹ́ẹ̀ mo ní tèmi lára olóṣèlú náà ní tìyín lára so àwọn tó ní Tope pé I never seen Tope as a drug addict and that's the honest truth so bàdìbàdì mọ̀ nípa tó ní Tope kò rẹ́rìn pé drug addict ṣá again olódó dẹ̀ kẹ́ sọ pé èèyàn kan drunk addict gbogbo àlá mọtí náà táwọn ṣiṣẹ́ ìdílé àfẹ́tọ̀ gbogbo àlá mọtí náà do you understand so I won't call Tope a drug addict. She's not. She's not. ẹ ṣe pẹ̀lú ìwọ̀nba nǹkan tí ẹ sọ pé olóògbé Tèmítọ́pẹ́ kò kí ń ṣe drug addict lẹ́yìn ìgbà tí wọ́n dolóògbé a gbọ́ oríṣiríṣi àwọn nǹkan nípa tí wọ́n ṣe pàdé ẹni tí wọ́n fẹ́ tó jẹ́ olùṣọ́ ilé ìjọsìn kan ni gẹ́gẹ́ bí nǹkan tí a gbọ́ wọ́n ní olùṣọ́ yìí wọ́n ní Tọ́pẹ́ àti ẹni tó fẹ́ gẹ́gẹ́ bí ọkọ àfẹ́sọ́nà ni wọ́n jọ lọ sí ilé ìjọsìn láti lọ bá olùṣọ́ yìí pé kó wọ́n gbàdúrà fún wọn ṣùgbọ́n lẹ́yìn tó yá ló di pé olùṣọ́ yìí padà fẹ́ Tèmítọ́pẹ́ tó di pé ó di ìyàwó olùṣọ́ gẹ́gẹ́ bí pẹ̀yìn súnmọ́ Tèmítọ́pẹ́ dáadáa kó tó di pé ó fayé sílẹ̀ ǹjẹ́ ṣé Tèmítọ́pẹ́ ṣàlàyé ìrìn àjò ẹ̀ bó ṣe dọ́dọ̀ olùṣọ́ ìfún? Olóòtú ẹ ṣe rí lóòótọ́ ìmọ̀ Tope súnmọ́ ara wa lóòótọ́ àmọ́ ẹ̀rọ pé àwọn ọ̀rọ̀ kan máa wọ̀ dé pé it's called privacy. bẹ́ẹ̀ And me I like once it's privacy I like it being private. Tope ní tèmi ẹ tó bá mú wálé la máa gbà. Mo sọ pé Yinka ẹ tó ń fẹ́ solution ni you love him yes he loves you yes. I don't have anybody to ask nípa báwo lè ṣe ọ̀nà tó ń fẹ́ nìyẹn tí bá ní adégún bá dẹ̀ ní kò gún mọ́ ọ máa bí mi so o kàn fi ìpè kan tó jáde ni pé tó sọ fún mi ni pé olùṣọ́ ni òun fẹ́ mi dẹ̀ question it because I don't have right to question her on that it's her private life and yes asúnmọ́ wa but let's respect some private things so àti pé lè nǹkan ara mi ni ó ti yín olùṣọ́ so bó ṣe gbé mi sí ni mi ìbí wípé olóní olùṣọ́ lòun olùṣọ́ ló àmà bẹ́ẹ̀ láìkì ẹ̀ that's it. olùṣọ́ ta wọ́n sọ èyí tí Tèmítọ́pẹ́ fẹ́ ǹjẹ́ ṣé ní olùfẹ́ láti bá pàdé? Bọ́lá tún yeah well yeah. ẹ mọ̀ wọ́n dáadáa? Okay so ẹ máa tó kí n ṣọ̀rẹ́ but ọkọ ọ̀rẹ́ mi ni or boyfriend ọ̀rẹ́ mi ni so I need to respect that part I give that respect to him àti pàdé bí ẹ̀mẹ́rin àbẹ́ márùn kan and it's been ẹ̀gbọ́n ṣe wà pa ẹkú tọ́jú mi o and that relationship ta ní nìyẹn. láàrin gbogbo àtẹ́ fi jọ pàdé yìí ǹjẹ́ kí lẹ lè sọ nípa olùṣọ́ ìgangan torí pẹ̀lú àwọn awuyewuye kọ̀ọ̀kan tó ń jáde tí à ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀rọ tí ń lọ síbò ṣùgbọ́n kí lẹ fúnra yín gangan lè sọ nípa ti olùṣọ́ ìgangan irú èèyàn òun gangan ló jẹ́ irú ẹ̀dá òun gangan ló jẹ́ gangan? Gẹ́gẹ́ bí sọ́lá nǹkan ẹ̀ mo mọ̀ as àfẹ́sọ́nà Tope Osoba oge yes mo dẹ̀mọ̀ kó olùṣọ́ ni wọ́n so I try to give that respect of ọkọ ọ̀rẹ́ wa ni pé tá bá pàdé ní location tó bá gbé Tope àmàkìlá wa wọ́n máa ń táyín káṣọ àpá àbísà olùṣọ́ ó ti ẹ̀ mọ̀ gbàdúrà fún wa and that's it but gẹ́gẹ́ bí relationship mo mọ̀ pé Tope Osoba loves olùṣọ́ and I know that olùṣọ́ loves Tope ṣọ́ọ̀ mi yẹn wọ́n ní ìjà ló dé tí orin di òwe what I will tell people is that ẹ má jẹ́ ká ìjà ọkọ àti ìyàwó ẹ má kí n sọ yẹn jọ ẹ má kọ́ mọ̀ pé mo support ẹ̀ okay all I know is that Tope Osoba ó nífẹ̀ẹ́ olùṣọ́ and nínú olùṣọ́ tàbí ẹ̀rí gbà yẹn náà
àwọn náà nífẹ̀ẹ́ Tope Osoba tó ń bọ̀ ń pa ẹ̀ nìyẹn. Ǹjẹ́ báwo lẹ̀yin kan ṣe gbọ́ pé Tope Osoba? Okay, so mo gba call wípé wọ́n ní wọ́n fẹ́ gbé Tope lọ sí wípé Tope sick, wọ́n fẹ́ gbé lọ sí Ìkòròdú. Wọ́n ní lọ́pọ̀ because mo mọ̀ pé ẹlẹ́mọ̀rọ̀ ní Tope ń gbé. Tó fi dogun lóko Ìkòròdú yẹn ò yé. Mo mọ̀ pé láti ẹlẹ́mọ̀rọ̀ ẹ máa kọjá Ẹ̀pẹ́, ẹ máa gba Ṣàgámù, èmi wà ní mainland níbí. Bàṣẹ́wà Bájíà wà ní ẹlẹ́mọ̀rọ̀ yẹn náà. Ó tẹ̀ pé àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ ó di ológun Ìkòròdú. Wọ́n fi lọ bá ń kóòdù wọ́n ní àǹtí ẹ̀ kan one prophet Kẹ́hìndé Ọ̀ṣọ́bà kan okay mo lókè no problem. Dọ́kọ̀dọ́kọ̀ dàntí ẹ̀ lọ sí wàhálà. Mo lọ sí kóòdù lọ́jọ́ yẹn. Wọ́n ní ó dé station. Kí mi tó débẹ̀ wọ́n ní wọ́n ti lọ sí Ṣàgámù ọlọ́dọ̀ matana side okay. So ó tó àlọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ ó padà sí ilé. Wọ́n tún máa di ní nǹkan bí after 8 or after 9. Àwọn ẹbẹ̀ sì ń pè mí ìwọ tó kí mo náà wà lẹ́nu iṣẹ́ mi ìgbẹ́kọ̀. Ọ̀dà di láàárọ̀ ẹ̀kọ́ sì ń bí Yinka ó gbọ́ ní Tope mo ní Tope òkú àpérò òṣèlú ní pé àwọn tánẹ̀tì bẹ̀rẹ̀ wọ́n sọ fún sẹ́fúnà pé mi fẹ́ lọ igan lánàá ọ̀gbọ́n ní kò kù. N bá pe nọ́mbà Tope ọ̀nà pé nọ́mbà Tope àbúrò ẹ̀kọ́ ló gbé Bídèmí ó ní bọ̀dá Yinka ọkọ̀ bùsẹ̀ kan ni pé Tope ti ibo lẹ́wà ó confirm Tope dead. Wọ́n náà wà tó wà ní hospital lẹ́wà wọ́n ní ó suit okay record phone okay Bàṣẹ́wà Bájíà mo pè pẹ̀lú ìmọ̀ Adébáyọ̀ ó pa àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan tí mo mọ̀ tájọ́ mọ́ra wa wọ́n ní kí gbogbo wa bọ́ sí ọ̀nà ká máa lọ sí Ṣàgámù. Ní ọjọ́ àwọn àtẹ̀yàn bọ́n wá tí mo pè yẹn everybody immediately la bọ́ sí ọ̀nà. Wọ́n ní me believe like let me see her first. Àtàmádébẹ̀ wọ́n ní wọ́n ti yín ẹ̀ bá mi ta ló sọ kọ́fà kú I need to see the person first. Mo rí àwọn àǹtí ìwé tí mọ́mí ìwé tí I pọ̀ mo rí jọ mí lójú mo rí Bídèmí lóòótọ́ Tope ti give up okay ọdẹ bẹ̀rẹ̀ embalming process okay. Báwo ló ṣe dé Ṣàgámù? N sọ pé wọ́n wà lọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ makeup ẹ̀ kan bí ọ̀dọ̀ ẹni ló wà nígbà tó kó bẹ̀rẹ̀ wọ́n ní kó máa gbóhùn lọ sí Ìkòròdú ọ̀dọ̀ dé Ìkòròdú wọ́n ní wọ́n ń pe wọ́n máa Kẹ́hìndé Ọ̀ṣọ́bà yẹn àǹtẹ̀ bí i ọdọ̀ dẹ̀ kí wọ́n mi yẹn busy or something lè lọ́ fi di pé ó di èrò Ṣàgámù ó ṣe kú sí Ṣàgámù nìyẹn. Ẹ ṣeun. Pẹ̀lú àwọn nǹkan tí a gbọ́ kó tó di pé àdọ́dọ̀ yìí wọ́n fi yé wa pé níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀ gangan wọ́n ní Tope Osoba ní pé nínú mọ́tò wọ́n ló ṣílẹ̀kùn mọ́tò tó ń bèèrè lọ́rùn pé ìbò lòún wà yìí kìnnìkan tó dàbí pé ó ń sá lọ kódà wọ́n sọ pé àwọn lasima nílùú Ìkòròdú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní pé àwọn lọ́bùsọ tó ní pé kí ló ṣẹlẹ̀ kìnnìkan tó dì mú ṣé lóòótọ́ ni iṣẹ́ gbọ́ sí nǹkan yìí. Bọ́sì pàtí mo béèrè pé báwo ló ṣe di èrò Ṣàgámù wọ́n ní mo padà igé yẹn náà gẹ́gẹ́ ó lọ́dà bí agẹ́ ní makeup ẹ̀ ó máa ṣe bó máa ń bá ṣe irun gẹ́gẹ́ náà ọ̀dọ̀ ẹ̀ ló wà ní like 5 or 6 days kí ló ṣe lọ́rọ̀ tiwọ́ ibẹ̀ mo ti mọ̀ kó dà pé wọ́n àti ọkọ ẹ̀ ní issue onímọ̀ tó dàbí pé ó ti wá àti Tope tí wọ́n bẹ̀ sí sick ó dàpọ̀ agbára bèbí yẹn ò ká mọ́ ní Tope fi pé àǹtí ẹ̀yìn ìyẹn prophetess Ọ̀ṣọ́bà mọ́mí Kẹ́hìndé Ọ̀ṣọ́bà wọ́n ní kó máa gbóhùn lọ sí ibẹ̀ ó ní Tope ní kó máa gbóhùn lọ síbẹ̀ ọmọ ìgbóhùn bàtà ọ̀dọ̀ síbẹ̀ pàtó máa dé ọ̀tá ọ̀nà àbómi tó lọ́pẹ̀ bẹ́ẹ̀ ní Ìkòròdú wọ́n bàtà máa débẹ̀ ni ó ní iná ló dá àwọn dúró Tope bọ́lẹ̀ ní mọ́tò pé àgbélẹ̀ ń gbé mi lọ wọ́n ní ìbẹ̀rẹ̀ ẹ̀lẹ́ka máa gbé ń bọ̀ ní Ìkòròdú ibẹ̀ làwọn lasma nígbà àwọn ọmọ ojú yìí so ó ti ń di Tope náà gbó ọ́nà Tope sọ pé wọ́n gbóhùn fẹ́ gbóhùn lọ pa àná ọ̀fà ìgbà làwọn fi ní kò yá ó dà ẹ̀ka lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá which is the right thing to do ọ̀dọ̀ ìgbà lọ́bẹ̀ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ọlọ́rí DPO bẹ̀
wọ́n sọ pé àwọn lọ́sọ́dọ̀ àti Kenny Osoba wọ́n náà pẹ́ nìyẹn kọ́ńtì dùdì wọ́n náà pẹ́ nìyẹn àtúntò wọ́n ti pa àwọn ará Ṣàgámù gan ní àwọn àti ìrètí àwọn náà wà bá wọn níbẹ̀ wọ́n náà dàpọ̀ dúró de àti Kenny yẹn wọ́n rí wọn like 2-3 hours àti ilẹ̀ tí ń ṣú wọ́n ní òkè káwọn máa gbé lọ sí Ṣàgámù you understand according to them wọ́n nígbà táwọn kúrò bẹ́ẹ̀ gan wọ́n ní àwọn church yẹn gan wọ́n ní àwọn ọmọdé wà ní church yẹn tó mọ̀ kó tó pẹ́ láìka ọmọdé wọ́n ní ti bá àwọn ọmọdé yẹn ṣe rí kọ́ tó kúrò bẹ́ẹ̀ wọ́n dẹ̀ wọ́n ti pé 220 tó ti lọ bá ní ibẹ̀ wọ́n ní yẹn rí pé yẹn ti bá sọ pé yẹn wọ́n ní ṣàdúrà fún gẹ́gẹ́ bí ìlànà mùsùlùmí tí òun wà ènìyàn náà dẹ̀ kúrò bẹ́ẹ̀ wọ́n sọ gbàdọ́ máa gbé dé Ṣàgámù ṣá wọ́n ní gbogbo ẹ̀ padà yíwọ́ if you give up sínú ó sì Ṣàgámù. kò ń ṣe pé police station yẹn gangan ló ṣaláìsí. Okay, so ẹ jọ nítorí ọlọ́mẹ́ka indict àwọn ọlọ́pàá o let me give kudos to the last man àti àwọn Nigeria police force they did what is right as our security law enforcement tọ́pẹ́ kò sí police station náà tọ́pẹ́ ṣùgbọ́n kò sí police station náà Ṣàgámù ni tọ́pẹ́ kò sí o just to be clear. ẹ ṣeun gan kó tó rí pé àdọ́dọ̀ yín lọ́jọ́ títò ní ó ní fọ́nrán kan tá tún bá pàdé tá tún gbọ́n pé wọ́n ní nígbà tí Tèmítọ́pẹ́ àti ọkọ ẹ̀ nígbà tí wọ́n ní gbómi sí òtó wọ́n ní ọkọ ẹ̀ sọ fún ní pé ìjọba ìbáyìí ló máa fi ilé ayé sílẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a bá pàdé ǹjẹ́ ṣe gbọ́ sí nǹkan yẹn. Olóòtú ibi tí èèyàn ò sí Ọlọ́run wà ń bẹ mo gbọ́ sí àmọ́ tọ́gbọ́dọ̀ láti explain ara rẹ̀ lẹ́nu báyìí mi ti kú òun dà do you understand àwọn èèyàn ló sọ fún àwọn ni olùṣọ́ náà wọ́n sọ bẹ́ẹ̀ ó fẹ́ bọ́ lọ́n fà ó tó bá pa tọ́gbẹ́ kó náà má kú mọ́. ṣe tún gbọ́ sí awuyewuye tí wọ́n sọ pé wọ́n fi májèlé sínú nǹkan tí Tọ́pẹ́ jẹ ní pé májèlé yẹn ló jẹ lára tó fi dolóògbé. ẹjọ́ ìmọ̀ yìí ni kó máa indict àwọn ọlọ́pàá because mo gbọ́ ìbátan ní àwọn ọlọ́pàá mo ní pé àwọn ọlọ́pàá ò ṣe nǹkan fún Tọ́pẹ́ o because lára ọ̀rọ̀ tí mo understand pé emotions are high right now everybody love Tọ́pẹ́ everybody wants to okay kó tó pa Tọ́pẹ́ afẹ́ mọ̀ which is understandable but in our being emotional don't let us be kama wa ignorant of the law nígbà mi right now as I speak now wọ́n ti carry out autopsy so by that time the result ṣá àwọn ọmọ ọkùn tó pa Tọ́pẹ́. ẹ ṣeun nígbà tí wọ́n dá owó iyebíye fún Tèmítọ́pẹ́ kó tó di kó survive cancer àwọn kan náà tún parapọ̀ wọ́n sọ pé ibi tí ogun ti wá nìyẹn torí pé nígbà tí ó rí ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n kó fún wọ́n ní olùṣọ́ yìí ẹni tó fẹ́ ọkọ ẹ̀ gangan yìí wọ́n ní torí owó tó wà lọ́wọ́ ẹ̀ ó fà á mọ́ra ó fìfẹ́ hàn wọ́n jọ ṣe lọ́kọláya ṣùgbọ́n nígbà tó tó àsìkò tí owó ò sí mọ́ wọ́n ní olùṣọ́ yìí gbé wàyọ nígbà tí kò sówó mọ́ ìjẹ́ láàrin gbogbo ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí fi ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí pẹ̀yìn súnmọ́ Tèmítọ́pẹ́ Osoba ǹjẹ́ ṣé ẹ rí bí àpáni náà àbí ṣé ẹ rí nígbà pé ó ké síta tó sọ fún pé ọ̀rẹ́ mi nǹkan báyìí ni ọkọ mi máa ń ṣe fún yín ǹjẹ́ ṣé ó bá yín sọ àwọn nǹkan bẹ́ẹ̀. ṣé ìmọ̀ àti Tọ́pẹ́ a máa bára sọ̀rọ̀ really mostly tó bá ń pa sọ̀rọ̀ she will call me nǹkan I'm depressed iṣẹ́ ò wá déédéé ìyẹn iṣẹ́ tíátà tá a ṣe ṣe yẹ yín ẹni màtí máa ní Tọ́pẹ́ wo aṣáà àwọn àyèmọ́ díẹ̀ olófàtà fi bẹ̀rẹ̀ sí tá fi produce the film ẹ̀ tó ṣe ní that stage your cost of a life mo jẹ́ lead role character nínú iṣẹ́ yẹn. Again ó sọ fún mi mo ní ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ọba ni ó máa dá sí but láàrin mi àti yín àti Ọlọ́run kò bí mi sọ̀kò tó jọ bẹ́ẹ̀ ṣé máa Tọ́pẹ́ bá sọ̀rọ̀ ó máa ní òun wà depressed so mo sì rí iṣẹ́ ọmọ wọ́n máa get Tọ́pẹ́ tó máa bá Àyìnká òun máa bímọ èmi náà ti bímọ wọ́n ní Tọ́pẹ́ èmi jù ẹ lọ èmi kò tí ì bímọ do you understand so àwọn tó ní awuyewuye pé wọ́n ní ó nà again ibi tó yàn sí Ọlọ́run wà ń bẹ̀ mi fẹ́ gbẹ̀ṣẹ̀ wọ́n sọ̀kọ̀ tí mi ì mọ̀. tó ẹ gbàgbọ́ pé ọkọ ẹ̀ nà lóòótọ́.
èyí tó bá pé ọ̀nà ẹ máa rí àwọn àpẹẹrẹ lára ẹ pé kí ló ṣe é ní ìgbà ṣe ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn rí lára Tèmítọ́pẹ́. So èmi àti Tọ́pẹ́ àjọ gbé, Okay. èmi gbé mainland, òun gbé island. Tó bá yíra wa bóyá ṣe afẹ́ fi ṣe bí a ti bá lọ shoot ní island, Tọ́pẹ́ àbúrò wa wálé gbọ̀n lé ẹ̀ and all that. So àgbà tí mi máa dé Tọ́pẹ́ mi ì gbọ́dọ̀ Tọ́pẹ́ because wọ́n á dọ́ Tọ́pẹ́ màá ti bẹ́ẹ̀ fa wèrè. Màá ti bá olùṣọ́ fa wèrè. Do you understand? So again, ọ̀rọ̀ marriage, ìwọ̀nba nìyẹn lè dá sí. Tí mi ti Tọ́pẹ́ mi ì kú ná Tọ́pẹ́. Àtọ́pẹ́ ìfà sọ fún mi pé Tọ́pẹ́ ọkọ òun ná òun rí. So gbàdé mo gbọ́rọ̀ ẹ̀ ó ń ṣe mí bí olùṣọ́ ẹgbẹ́ ṣòótọ́ ni ṣá. Like ṣòótọ́ ni ṣá. Ẹ wo, it is well. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹni wọn tí sì Tèmítọ́pẹ́ báyìí ẹni wọn fẹ́ ṣe autopsy. Kí ló padà change motive ẹ ní pé ẹ jẹ́ ká ṣe autopsy kí lẹ rò pé ó fa gangan tó fi sọ pé kì í kọ́ ṣe autopsy gangan. Okay, so the initial plan was pé a máa ṣe artist night ti kánú night Tọ́pẹ́ ta ṣe ní ọjọ́ Tuesday tó kọjá ẹ̀. Then wọ́n máa ṣe Tọ́pẹ́ ní Thursday ẹ̀. But àwọn fans, I understand their emotions and I really appreciate their love for Tope. I appreciate their love for Tope. Wọ́n fẹ́ mọ̀ ikú tó pa Tope, which I think they deserve to know. She's a celebrity. Bẹ́ẹ̀ni. So nípa èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ ẹnìkan competition pé kó stop burial yẹn and all that. Again, it's not a bad thing, it's a good thing. So let ká mọ ikú tó pa Tope Osoba. But èmi kàn feel pé my own ọgbọ́mọdé wípé wo kọ́ kí Tọ́pẹ́ lọ sinmi. Wọ́n ti gbà tí a wà ní tàbátà lọ sí mọ́ṣúárì kó tó yẹn bá mẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ kó máa yé wa pé tó bá yá o ojú ẹ̀ máa wú nǹkan kan máa like if we change form tó normal every tó bá ìbámu yàn ẹgbẹ́ ọkọ̀ lè ṣe máa gbé. And even me gan mo sọ mi rí nǹkan tí bá kú gan mo jẹ kọ́ sí mẹ́sẹ̀kẹsẹ̀. I don't think I want my body to go through this process. I don't want it. Wọ́n ti mo sọ family ẹni tí bá kú ìsinmi. So nípasẹ̀ àwọn tí the well-wishers tó ń wí àwọn fẹ́ mọ kú tó pa Tọ́pẹ́ àwọn ọlọ́pàá ti step in pé ká má tí sin Tọ́pẹ́ until tó bá carry out autopsy tí I'm sure that wọ́n ti ṣe báyìí. So we left at the check our family kan handle party yẹn. Àwọn àtàjẹ́ ọ̀rẹ́ àti colleague we've done what we could do by it's our own ritual as an entertainer àti ṣe artist night fún àti ṣe card network fún. So àmọ́ àdúgbò kí autopsy jáde kàdé gbọ́ dájú lẹ́nu àwọn family pé kí ẹjọ́ báyìí la fẹ́ sin Tope Osoba. Ẹ ṣeun. Ǹjẹ́ kó tó di pé Tèmítọ́pẹ́ Osoba kó tó di pé ó jáde láyé ǹjẹ́ ṣó wà nínú akẹgbẹ́ kankan nínú industry tó lè sọ pé òkè ọmọ ẹgbẹ́ Tampa ni o ọmọ ẹgbẹ́ Juice Guy ni o nínú àwọn ẹgbẹ́ tó wà. Ọmọ Tampa ni Tope. Ọmọ Tampa. Because I personally registered Tope. Èmi wà mainland òun wà láti sọ mo pé chairman local government island Etiosa. Bẹ́ẹ̀ni. Ní Ṣakop. That was last 2 years. Okay o. Tope fẹ́ register sí ẹ̀ kò ayé gbogbo ayé NTP láti wà. So ìgbà tí NTP dá òdùgbà yẹn táwọn àwọn ọ̀gá wa ti bọ́ sí Tampa àwọn tẹ̀lé wọn lọ sí Tampa. So Tope for who she is now Tope just money Tope you need to be in an association no. Yes, you be star yes láyé NTP yes but as an actor guilds wa is that you do Tampa TGMA ANTP AGN or just to belong to a association to an association. Ó dẹ̀ náà ọ̀rẹ́ mi kìí kó ń ṣe báwọn rí màá bẹ́ẹ̀ pé ṣàkóṣàkó ní táwọn àdé tí ọ̀sà pé ṣàkó lè tí mo ṣe 3 way call wọ́n ṣàkó this Tope Osoba àwọn ọ̀dọ́ pé okay ó fẹ́ register bàbá mi register sí Tampa wọ́n ní so Tope fún wọn lówó but that owó tó máa sọ owó ojú ìwé and all that. Okay. You understand? And that was it. So Tope she's the bona fide member of Tampa association. Ẹ ṣeun. Ǹjẹ́ ohun tó jẹ́ kí n béèrè ni pé nínú àwọn ìwádìí tí a ṣe wọ́n fi yé wa pé ní gbogbo àsìkò kan wọ́n nítorí pé Tèmítọ́pẹ́ òun ṣe ọmọ ẹgbẹ́ kan báyìí ló jẹ́ wọ́n ló tó àsìkò kan pé wọ́n fún níṣẹ́ ṣé lóòótọ́ ni àwọn nǹkan. Lákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ president Tampa our global president
Ọ̀túnba Bọ́lájí Amúsàn táwọn èèyàn mọ̀ sí Latin. Nígbà táwọn ṣe kíni Tọ́pẹ́, he was fully represented through Aunty Toyosi Adesanya. Àwọn ọ̀dọ́ support wa as ọmọ ẹgbẹ́ Tampan. So she's a Tampan member. So nípa iṣẹ́ àbí kò ṣiṣẹ́, kò sọ̀rọ̀ ẹgbẹ́, ká fọwọ́ ẹgbẹ́ lẹ̀. Ṣẹ́ni àwọn tó jẹ́ producer, it baffles me that tí wọ́n bá kú tán, gbogbo wa máa ń bọ́ta. Ní ọjọ́ ìbí yẹn náà. Fi yé yín. Tó bá bí mi, wọ́n really kill Tọ́pẹ́. Àìfi iṣẹ́ ṣe Tọ́pẹ́ ni. Kò ṣowó. Tọ́pẹ́, we come and say Yinka, fún òun iṣẹ́, ṣe kìíní kan. But mo ní kò tí pẹ́, do you know what? Bẹ́ẹ̀ kò máa wọ DM. Everybody pé okay o, ó ti padà o, mo ti dé o, ẹ pè mí o. And I think she did that exactly. Bó bẹ́ẹ̀ sì máa wọ̀ sọ ní DM pé ó ti dé padà o and all that. Ṣé iṣẹ́ wa yìí? Lóòótọ́ ẹni kan ní ẹ̀yìn tó pé ó ní sàdózù. Tọ́pẹ́ ń ta rice in bag. Oní shop ń ta rice. But iṣẹ́ wa ó yàtọ̀ sí every other iṣẹ́. The joy pé wà láàrin àwọn èèyàn ẹ̀. Ẹni ayín ó dẹ̀ tún sùn ló wá ṣe lórí sẹ́ẹ̀tì yẹn. Ẹ máa jókòó, ẹ máa ṣe dé pa, ẹ tó bá mu gàrí, wà bá mu gàrí, you know, part of it. Wọ́n yàn sí bẹ́ẹ̀, ó bá ní 10 million or 10 billion. Gbogbo yàn sí bẹ́ẹ̀. Ó máa take ẹni tó really strong. Ó máa wear down. But the joy of ọgbọ́n action, oya cut, oya ṣe báyìí, it's something. Kí ni aṣọ lè pààyàn? So, wípé tọ́pọ̀ ọmọ ẹgbẹ́ wa má pè tíṣẹ́ kọ burúkú ni. Àwọn tó máa ṣe kọ́ jọ ẹ̀ka stop. But this thing kills people faster. Ẹni tó ti pè ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọ́n lè fi sọ́dọ̀ kò dédé ṣiṣẹ́ mọ́. Ó máa dùn. Àwọn bàbá wa táwọn bàbá wọn ṣe kí ló pa wọ́n jù? Ó tún pa wọ́n nìyẹn. Ẹni máa kú tọ́ gbọ́ máa bọ́ ta. Afẹ́ṣẹ́ yẹ kẹ́yìn fún. Nígbà tó wà láyé ta ló pè? Tọ́pẹ́ was entering everybody's DM. Ẹ fún iṣẹ́. Ìdíbà ni ẹ̀fún àgbà á lọ. So ìyẹn kò ṣe ọ pé ẹgbẹ́ àbí kò ṣẹgbẹ́. Ìwà burúkú àwọn oní tíátà nìyẹn. Kò sọ̀rọ̀ ẹgbẹ́. Kò ṣe ká kọ́ sọ ẹ má pèsè iṣẹ́. So mi ìfẹ́ jẹ́ ká ẹ̀dáìtì àwọn ẹgbẹ́ wọ́n ní pé ṣé tápà ni ò dá níṣẹ́ tí tọ́mọ nílò ò dá ìlú ẹ̀kọ́ ni ò dá ọmọ èèyàn mílíọ̀nù yẹn ni ò dá me inclusive ẹ̀tọ́ ní Nàìjíríà ò dá kó ṣe Nàìjíríà ni ò dá àwọn tó dá Nàìjíríà ni ò dá so it is person because ẹgbẹ́ kan ní kẹ́ máa pèèyàn wọ́n lè pass producer okay o Tọ́pẹ́ kò ṣe ọmọ Tampan kò ṣe ọmọ TGM and that thing is part of the reason to affect Tọ́pẹ́ I tell you that for a fact that's the truth. Wow. Pẹ̀lú nǹkan tí a gbọ́ ní àárọ̀ yìí a gbọ́ pé Yomi Fabiyi ó petition Nigerian police. Ó dà nínú àwọn nǹkan tí wọ́n kọ sínú petition yẹn wọ́n kọ oríṣiríṣi síbẹ̀ ṣùgbọ́n ìjẹ́ṣẹ́ gbọ́ nǹkan yẹn pé lóòótọ́ Yomi Fabiyi petition Nigerian police. Ó sọ ni mo rí lẹ́tà yẹn again ìfẹ́ Tọ́pẹ́ ni gbogbo wọn ní and everybody want justice for Tọ́pẹ́ and at Tọ́pẹ́ we allow justice take its course with Tọ́pẹ́. But ẹ̀bẹ̀ kan mi kò fẹ́ bẹ̀ àwọn ọmọ Nàìjíríà kó jọ èmi ni mo rí Tọ́pẹ́ a lifeless body lying down there kó jọ kó jẹ́ kó sin Tọ́pẹ́ let's connect Tọ́pẹ́ to the mother earth ká fi lè bù láṣìírí kó máa lọ. Ẹ ṣeun gan pẹ̀lú gbogbo nǹkan tí ẹ ti ṣàlàyé yìí a tún gbọ́ pé àwọn tó jẹ́ bíi Tèmítọ́pẹ́ fúnra rẹ̀ wọ́n sọ pé àwọn náà ń fìyà jẹ wọ́n ní wọ́n máa ṣètẹ̀ ní pé wọ́n wá bọ́ síta wọ́n wá ń ṣe bìgbà pé lóòótọ́ Tèmítọ́pẹ́ máa ya wèrè nípa àwọn ẹbí ẹ̀ wọn àwọn náà fìyà jẹ. ọ̀rẹ́ mi ò ya wèrè o
Ìṣe tí wọ́n sọ nìyẹn. Tèmítọ́pẹ́ ìyá wèrè o. Again, mi nǹkan tí ń bá mọ̀ mi ń sọ, but Tèmítọ́pẹ́ tèmi mọ̀, Fọwọ́lá mi kò yá wèrè. Òun àtẹ̀bí ẹ̀ wọ́n lè ní gbólóhùn àsọ, wọ́n lè ní ó normal kí yàn jẹ́mi náà ìmọ̀tàn ẹbí mi kan náà ń jà kò mí pé ó yá wèrè, do you understand? So ó normal kí ìjà wáyé láàrin ẹbí, ìjà wáyé a máa parí ẹ̀ náà ni. So kò yá wèrè. Ẹ ṣeun. A tún gbọ́ pé ọkọ Tèmítọ́pẹ́ wọ́n ní wọ́n ti wà ní àtìmọ́lé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé lóòótọ́ ni? Báwo náà ṣe gbọ́ ni wọ́n ti arrest wọn sí Kóòdù police station. Ẹ má bínú pé mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ǹjẹ́ ṣé láàrin gbogbo ìgbà tí Tèmítọ́pẹ́ àti ọkọ ẹ̀ tí wọ́n fi ń fẹ́ra, ǹjẹ́ ṣé wọ́n fẹ́ra wọn délédélé? Àbí wọ́n kàn ń fẹ́ra wọn bí ìgbà pé bí boyfriend and girlfriend wọ́n ṣe máa ń fẹ́ra wọn? Ǹjẹ́ ṣé nǹkan kan wà tó so wọ́n pọ̀ tí ẹbí ọ̀tún tí ẹbí òsì mọ̀ pé lóòótọ́ àwọn ẹni méjèèjì yìí ọkọ àti ìyàwó ni wọ́n? Kò sí lọ́tọ̀ Tọ́pẹ́. So they are more like boyfriend and girlfriend. Gbogbo candle night ẹ ṣe, gbogbo bí ẹ ṣe ṣe àwọn nǹkan ní ọjọ́ náà lọ́hùn, ǹjẹ́ àwọn gangan ló ṣe agbátẹrù? Báwo lẹ ṣe rí owó ẹ fi ṣe àwọn nǹkan tí ẹ ṣe? Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn colleagues wa. For the very first time I can say àwọn òṣèré orí ìtàgé àdó tẹ̀ra wa. Ṣé Ṣótáyọ̀ ní corporate pictures ní all the actors tẹ́ mọ̀ láyé. They all came out to support because èmi, Basira, Bajia, Eniola, Enitan, Odugbemi, Olúmi Adébáyọ̀, Dami, Awatakuro, Awájọ nìyẹn. Okay o. At least our lawa ní our demonstration in lọ́jọ́ yẹn. Okay, let us come together. Let's do our ritual for our friends. And then reach out to our colleagues wa. And in between you and I, we really support wa. As you go, we try as much as felt to all our bossy public. And then they continue to support your own public. All the money we were able to gather was láàrin ara wa. Àwọn àtàjẹ́ òṣèré ìtàgé, àwọn marketer. Just okay, ẹni tó ní one, ẹni tó ní two naira lọ kúlẹ̀ láfi kọ́ tẹ́lẹ̀ ní ọjọ́ yẹn. So I want to say a big thank you to every actors, thank you. To every marketers, thank you. Even like our going to personal contacts wa. Okay, moment here, but and they supported us. That's why we were able to give Tope a memorable honor for that candle night and artist night possession. Ẹ ṣeun. Tó bá jẹ́ pé lóòótọ́ sìn, wọ́n ní àsìkò ti tó láti lọ sí Tèmítọ́pẹ́ Osoba. Ǹjẹ́ ṣé mọ ibi tó fẹ́ sin sí gangan? So ìyẹn kò sọ̀wọ́ ẹ̀rọ ẹbí àwọn aṣẹ lóòótọ́ ọ̀rẹ́ Tọ́pẹ́ ni wá. Bẹ́ẹ̀ni. But àwọn akọ́lá bí Tọ́pẹ́. So we need to give the family that we expect. Ìmọ̀ àti àǹtí rẹ̀ ti sọ̀rọ̀ àti ọtí ní ká máa wọ̀ọ́dí. Then bàtà náà ń bá Moshe sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀gbọ́n tó wà ní US àbí UK ló wà. Wọ́n ti ní bó bá ṣe ń lọ they will let us know because we need to be there. Lọ́dọ̀ wa fẹ́ sin Tọ́pẹ́. So wọ́n ṣe lọ pẹ̀lú autopsy tó fẹ́ ṣe yẹn then they can get back to us with the updates then we can say okay ibi báyìí ní ọ̀fẹ́ yẹn sí. But as I talk to you I think more anything till the family gets back to us lórí yẹn. So. Ẹ ṣe ìwé pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ ti bá wa sọ yìí. Fún kó tó di pé mo yọ̀ǹda yín pátápátá ká tó máa lọ. Pẹ̀lú gbogbo owó tí ẹ sọ pé ẹ lò yín pé láàrin ẹ̀yin eléré orí ìtàgé lẹ ti páàkì ra yín lẹ ti bára yín sọ pé ẹ fẹ́ ṣe nǹkan báyìí. Láàrin ibẹ̀ náà la tún gbọ́ pé wọ́n ní nínú àwọn owó tí ẹ dá láàrin ara yín láì sọ fún gbogbo àwọn ènìyàn pé ó dáwó fún Tèmítọ́pẹ́ láti sí. Látún gbọ́ pé wọ́n sọ pé owó náà dájàlẹ̀ láàrin ara yín pé ẹni tó kówó dání wọ́n ní oye owó tó yẹ kó fi jíṣẹ́ ò fi jíṣẹ́ pé gbọ́n mi sí òótọ́ láàrin gbogbo bẹ̀rẹ̀ ṣé lóòótọ́ ní àwọn nǹkan wọn. Bàbá ńlá irọ́ nìyẹn. I'm saying it with full capacity. Bàbá ńlá irọ́ ni. I mean, mo gbẹ́lẹ̀ for the very first time lẹ́nu because our other committee we were just 5 àti Folúkẹ́ Dáramọ́lá, èmi, Basira Bajia, Olúmi Adébáyọ̀, Ẹnìtàn Dúgbèmí, Dámilọ́lá àti Ṣeun tó ta lo account ẹ̀. And tó bá fẹ́ account yẹn lọ this is bye máa gbélé. Do you understand? And there's a group that creates from all actors. So bọ́sẹ̀ sọ wọ́n san on send the kí wọ́n pè kí nìyẹn to sit there. It's there. So mi jẹ́ gbélé for the very first time. Ó lóòótọ́ mo ṣe padà wà lálẹ́ láyé àwọn ta ni.
The money was used for the purpose. So could all let me body just go for the very first time. On you buying candle night tí ẹ ṣe yẹn níbo gangan ló ti ṣe lọ́jọ́ náà náà LTV8. ní Èkó ń bíbà. The combo wall. I mean, of course, everybody was there. Foluke, SSA to the governor was there. People came. It's all over the internet. What do you expect? ẹ ṣeun. Ǹjẹ́ gbogbo ìrìn àjò tí Tèmítọ́pẹ́ Osoba tó ń rìn nílé ayé ǹjẹ́ ṣé ẹ lérò pé torí pé kò níyà ó pẹ̀lú nǹkan tó fìyà jẹ? Ọlọ́run gan ní ẹni tí ò níyà ojú aláìníyà máa ń rí. I'm sure it's part of it. Mi ò níyà láyé mọ́. I'm sure it's part of it. Ṣé yọ lọ́n àkọlé òde tà sí ti dúró. The last time tẹ máa fojú rí Tèmítọ́pẹ́ Osoba kí ni nǹkan tó bá yín sọ? Lawyer skit ni. That was not too last I think it's August. That was not June. Lawyer skit ni. Mo lọ sí Ẹlẹ́mọ̀ọ́rọ̀. Was only Tope ní YouTube channel. Tope Osoba TV. So na mama ya. Nígbà tá ya film ta ya last year. That's why I'm saying mama ya skit like maybe all these 30 minutes pé mama kò sí orí bẹ̀. That was my film. That was the last time I saw Tope. But after that, I'm also on the phone. And she was fine. I saw her. She was fine. Kí ni nǹkan tẹ lérò pé ẹ máa miss pátápátá nípa Tèmítọ́pẹ́ Osoba? Yinka Smart. You know, it's a smile. The way she talks. Again, Tope wants you to be happy. Even someone you don't mind. So I'll miss that tender heart. Tope is kind. But I assure you, Tope me the charge here at the lawyer. But I said they for me 300,000. Sorry, what is your Oga? 150. Just keep not do 150 more. No, if you share in the motor, any motor knocks so we share and buy. When you talk to my 300, come on, buy 150. Take him no more 150. Take me now for my fair show motor. So I will miss Tope in every area. We man put. You know, if I feel down, man put up on calm down. I'm bolaja ni. Oni mi wajo. You know, so I'll miss talking to her. Ẹ ṣeun. Láàrin gbogbo ìgbà tí ẹ̀yin àti Tọ́pẹ́ tẹ́ fi jọ wà, ǹjẹ́ ṣe rántí nǹkan tí Tèmítọ́pẹ́ ṣe fún yín tó dùn yín ṣùgbọ́n torí ìfẹ́ tí ẹjọ́ ní síra yín ẹ padà jọ̀wọ́lẹ̀? Gbàdúrà ṣẹ́kọ̀ọ́ gbà yẹn ni. It was not 2 years ago. Tó lọ lójú sẹ́fún mọ́dún tí kò pè mí. Mo bá fa wàhálà o. Ó lọ ṣe kí ni? Ó lo ọ̀rẹ́ wa kan wá pè mí. Ó lè dùn mí àtọ́pọ̀ orí ẹ̀yìn ní ayé òkè. What's that? Ó ní mọ́ pé kò ṣe bẹ́ẹ̀. She explained to me. No, I wanted to be on that job. Also, kò sọ̀rọ̀ kò kàn mí. Ọ̀rẹ́ mi ni. Wọ́n ti bẹ̀ mí nìyẹn. Ẹ ti move on. Ṣé ẹ dùn mí gbà tó ṣe ẹ move? Ṣé ẹ dùn mí gbà yẹn? I'm there, come on, babe, you fuck up or mess up. Ọ̀rẹ́ mi má bèrè kò ṣe bẹ́ẹ̀ another. And we moved on. Lẹ́yìn ìgbà yẹn Tope ti send picture mi sáwọn èèyàn. Ẹ̀bẹ̀ máa mọ̀ pé Yinka ṣiṣẹ́ o. That's how good Tope is. He send my pictures to people. At the point kan, Tope fẹ́ yàwó fún mi. Ó ní fẹ́ yàwó fún mi pé Yinka, ó ní bí ẹ̀kọ́ fẹ́ dárúkọ ẹ̀. Yinka, ó dẹ̀ fẹ́, she's a spec, she's nice, Tope shut off. Àmọ́ sọ́dà wàdà. And that's it. Ṣùgbọ́n kó tó dín pé Tèmítọ́pẹ́ Osoba lọ fẹ́ olùṣọ́ yìí, ǹjẹ́ láàrin gbogbo àti ẹ fi jọ sọ̀rọ̀, ṣé èrò láti sọ pé àbí kí n fẹ́ ọmọ yìí ni, ṣé kò wá sí yín lọ́kàn rẹ̀? Ṣé kò ṣeré èèyàn tẹ́lẹ̀ fẹ́? Ó lè dẹ̀kọ́ mi lẹ́ẹ̀dì. Ṣe ẹ̀ka àwọn kan máa ń wà ó tutù fífẹ́ lọ. Tope kọ́. Tope is more than mi èrò sí rí. So Tope mọ̀ mi tán. Tope is my kind of woman. Bàbá kí ni ọ̀yìn láṣẹ tán? Tope dídì sọ fún ìfẹ́dá kan mọ́ ẹ̀ṣọ́ náà popular face ni. Yinka ò dẹ̀ fẹ́ and that's girl look. Tope shut up. Àgbẹ̀dàdàsí ni ọ̀dẹ̀ òfẹ́ má dì. Wàá bímọ, you know. So ìmọ̀ Tope ti kọjá pé à ń fẹ́ra wa, ó ti ẹ̀ ṣẹlẹ̀. Kò ṣẹlẹ̀, ó ilé ìró sí. Ẹ jẹ́ ká túlù bá. Ǹjẹ́ tó bá jẹ́ pé bóyá Tèmítọ́pẹ́ Osoba ẹ̀yin ló padà fẹ́ káàró bẹ́ẹ̀,
ó possible kí àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí kó má ṣẹlẹ̀ àbí ẹ̀rọ bẹ́ẹ̀. Again, gbogbo ẹ̀ àti kọ́ ọlọ́run ti kọ́ ọ ti ní ọjọ́ báyìí tó pẹ́ máa kó láyé àti kọ́ ọdún bí lọ́ọ́ ti kọ́ máa kó láyé. Do you understand? Yes, maybe it have been a different case. bẹ́ẹ̀ Yeah, but kò ló yọ náà. Wọ́n máa ti sọ pé we are too close to fẹ́ we are too close to fẹ́ ẹ ṣeun gan kí wàá ní mẹ́sẹ̀gì ń sàwọn agbófinró lórí ọkọ ẹ̀ tí wọ́n ti mọ́lé. Again, like I said, I joined every good Nigerians today that we want justice for Tope Osoba. Afẹ́mọ̀kú tó pa Tope Osoba. And let the person be brought to book. Talking about Tope Osoba. And I want to salute the Nigerian police force for the fact that they even stepped in. Really appreciate them. And again, I'm saying it to everybody. Tope Okusi police station. America indict and unlock power. On this Tope issue, they did their job. They took her in. They called her family. And her family came to pick her. That's it. ẹ ṣeun gan. Final message to the family of Tope Osoba kí lẹ ní láti bá wọn. Ṣé ní ọjọ́ tá à ń ṣe candle night, the artist night, I saw the pain, I saw the grief, I saw the sadness and sorrow. Kò easy. Ọdún wa náà mo bọ́ ṣe ń feel irọ́ ni. Àwọn nìkan ló mo bọ́ ṣe ń feel. I just want to applaud the Osoba's family and the maternal family, the Shakam people, àwọn èèyàn yẹ. Ẹ kọ́ àtẹ̀mọ́ra. Lágbára Ọlọ́run àní wíwẹ́ mọ́, àní wíkọ́ ọmọdé mọ́. Láàrin àwọn onítíátà náà, I saw the pain, I saw the sorrow, I saw the no. Àní wíwẹ́ mọ́ lágbára ọjọ́ àjìnà síra wọn. God bless everybody. Thank you so much. ẹ ṣeun gan kó tó di pé Tope Osoba pàdé olùṣọ́ tí ó fẹ́ yìí gbogbo ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ olùṣọ́ gbogbo ǹjẹ́ ṣé ẹ rí bí ìgbà pé olùṣọ́ yẹn ó ṣèpò láìfù Tope Osoba torí pé a ti rí àwọn onítíátà gẹ́gẹ́ bí jáde èèyàn kárí wọn bí kárí wọn lọ́hùn ṣẹ̀dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ṣe mọ̀ pé ẹ̀wọ̀n ní nífẹ̀ẹ́ sírú àwọn nǹkan bẹ́ẹ̀ ǹjẹ́ ṣé ẹ rí pé olùṣọ́ yìí wọ́n láìkí ká má lo cage bí èèyàn tó rẹ pé wọ́n rí shape rí pé márì lọ́nà yìí ọ̀nà báyìí ni kò tìrìn ṣe ríru àwọn àpẹẹrẹ lára Tope Osoba. Sherry, again, káti ẹ̀ yọ ti pé onítíátà kúrò. A normal lady with a lifestyle tó bá bá marry, but I wanna agree pé that lifestyle will change. If not totally, at least a bit. And now, yes, Tope òṣèré ìtàgé ni Tope. She's everywhere. Could marry ordinary person, a shepherd in the church of God. So we all agree with me that there will be some changes. And truly, there was changes. Tope stopped doing some things, stopped going to some places. And just to be that good woman, really occur. Again, it's just unfortunate that what happened. But Tope tried as much as possible that I will keep this marriage. She tried. Ǹjẹ́ ṣé Tope ní bí godmother nínú industry ẹni tó yẹ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó lè sáré pé àǹtí mi nǹkan báyìí. So my dad yẹn máa ní Folúkẹ́ Dáramọ́lá ni o. Because Folúkẹ́ said she's like Folúkẹ́ ní go to town ni Tope jẹ. And that was why àǹtí yẹn, God bless her for me. She stood all out doing that cancer thing. Even this one. As Folúkẹ́ family ọba yìí, ó family ọ̀dà níbà yẹn ni. And let's say every go. Be the governor like that. By the SCSA, another commissioner. For this, so that we could get space in LTV8. God bless you, God bless you, man. Thank you. Eléré orí ìtàgé la mọ̀ ẹ́ sí gangan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà mọ̀ ẹ́ sí. Ṣùgbọ́n báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé yìí gan? Okay. So, mo wọ́n ti fíìmù kan tí mo wò ń gbà yẹn. Ó ti pẹ́ o. Ògùngó the bad boy. Mo wọ́n ti gbìyànjú ìgbà bójú ẹ̀rọ alẹ́. Mo sọ fún Uncle Taiwo rí. Mo yàn kó ẹ̀yìn bóyá mo fẹ́ di actor.
No go, wọ́n ti wọ́n ṣe fihàn lọ́mọ dáàdì pé dáàdì mo fẹ́ nǹkan tí màá yẹn ṣe dáàdì mo mi báyìí orí yẹ òpè you know that was in the 90s yeah so but about the year 2020 I now met with Alade Omire. Was it 2002 there about. I met Alade Omire. But I don't know if she Yoruba movie star. I just joined them by we ṣe di ọmọṣẹ́ Alade Omire nìyẹn. Lọ́dọ̀ mo wà títí tí ọ̀gá mi fi jáde ní ayé so I started with let's face me and Alade Omire as an apprentice because our starter àdàbí àwọn olóyìnbó àwọn máa audition náà dẹ̀ máa gba but àwọn máa kọ́ṣẹ́ bíi pé ọmọlọ́kọ́ṣẹ́ organizer ọmọlọ́kọ́ṣẹ́ tailor a máa kọ́ bí iṣẹ́ ni ẹbí ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ irú tàgé mi nìyẹn. láti ìgbà yẹn títí di wákàtí. bẹ́ẹ̀ ni sà. ní gbogbo wà tí ẹ kọ́ṣẹ́ yìí jẹ́ṣẹ́ lè bá a sọ àwọn ìdojúkọ tí ẹ bá pàdé nínú ìrìnàjò tó yẹ pé ó fẹ́ jẹ́ kí ẹ fi iṣẹ́ eré orí ìtàgé sílẹ̀ ṣùgbọ́n torí ìfẹ́ tí ẹ ní fún iṣẹ́ yìí ló ṣe jẹ́ kẹ́ dì mú kẹ́ṣì wọ́n bẹ̀ títí di wákàtí ọ̀hún jẹ́ṣẹ́ ṣe rántí. ṣe rí iṣẹ́ wa yìí ó ní challenges tó pọ̀ nígbà táwọn akọ́ṣẹ́ gbẹ kò ṣe é ṣe pé náà ìsìn anybody can just come and produce now nígbà yẹn o kò lè produce anyhow mo sì àgọ́ òpọ̀ market àgọ́ òpọ̀ do you understand ìgbà yẹn táwọn akọ́ṣẹ́ we can't go to I've talked about wọn wá lọ we can't go to some places I've talked about wọn wá lọ o lè ṣiṣẹ́ ta wọ́n ti gbà tí mo ṣiṣẹ́ 2004 as your Abiola she's late now mo ṣe bí i 3 things mo ṣe driver àwọn oníṣẹ́ yẹn ó lè fún mi 20,000 naira òun ńlá nígbà yẹn ọ̀dọ̀ ìbákan ọ̀gá mi fún mi lówó ọ̀gá mi ní àti tó fún mi lówó kí fún wa méjèèjì èmi àsọmọdé gbà àwọn èèyàn ti dùn wọn gbà àwọn ilé yìí ó gbà mo ṣe é dèmí lẹ́nu ó dín ní yìí ó mi kàwé mọ́ so my oga stopped me then took me to LASU ọ̀dọ̀ tí Sam sí LASU gbà wọ́n wọ́n kì mo ní ND ọ̀dọ̀ tí Sam sí LASU ọ̀dọ̀ náà wọ́n fẹ́ kí mi kí n ṣe fíìmù láti máa fi parí ìwé mi padà lè ṣe tán káàkiri sáfù káàkiri padà ní ọ̀gá padà ṣe aláìsàn after like 2 or 3 days mo ṣe tán mọ́ ẹ so challenge was much and for the fact that àwọn èèyàn máa fi pé àwọn àtàjẹ́ Yorùbá actors gbóyìnbó that really baffles me like really you know it took us fight to break into the English setting they just feel we can't speak good English that's the main challenge and what na wetin ọlọ́dún bá wọn ṣe àti àwọn náà tí wọ́n sì pé àwọn Yorùbá we speak good English so that's it. so ẹ̀yin náà ṣe àwọn eré Gẹ̀ẹ́sì. dáadáa. ẹ ṣé ǹjẹ́ nígbà tẹ́ sọ fún àwọn òbí ń gbé iṣẹ́ orí ìtàgé lẹ fẹ́ máa ṣe tẹ́ fẹ́ fi máa jẹun ǹjẹ́ ṣé wọ́n wà ní support láti ṣe. àwọn mi ò gbà nígbà tí mo sọ dáadé mi pé kọ́ wo gbogbo mo fẹ́ dàbí ẹni tó ṣe fún mi ó wù mí báyìí ó ní orí iye òpin but again kọ́ni mo bá ṣe ló mo bá fẹ́ ṣe transparent just support me but bàbá mi ní kíjà mo ṣe kíkọ́ mass communication èmi mọ̀ kí màá ṣe tíátà so I just want to advise all parents out there for the fact you see your child show interest in please guide and support him or her because kálí gbà yẹn kálí àdé mi sí ìlú ìsìnkú ya ok ya gbà ya bí ẹ máa tètè lọ jù báyìí lọ. ẹ ṣeun kó tó dín pé amẹ́nubà àwọn bí nǹkan tẹ́ ti là kọjá nínú eré orí ìtàgé ǹjẹ́ ṣé tẹ́ lè sọ díẹ̀ fún wa bí ẹ ṣe dàgbà bọ̀ báwo lẹ ṣe lè sọ pé yes family background yẹn báwo ló ṣe rí. Okay so mo wá láti ìdílé wọn pè ní polygamous family bàbá mi fẹ́ púpọ̀. bí mélòó. mẹ́fà. 18 gbẹ̀mí wa. mélòó. 18. So mama mi go ní last wife. Yeah. My mother died 2001. My father died 2004 or 5 about. Mo ní àbúrò mẹ́ta lẹ́yìn méjì náà wọ́n ti marry nsìn. Do you understand? So you're just a normal family in Lagos trying to survive. Oníyàwó mẹ́fẹ̀ẹ̀fà rẹ̀. Ǹjẹ́ ṣé inú ilé kan náà ni mẹ́fẹ̀ẹ̀fà náà? Gbogbo wa gbé o. Inú ilé kan náà. Ẹ fún mi báwo ni ibẹ̀ yẹn ṣe máa rí gan? Ọgbà wèrè ni o. It's just interesting yẹn. Bóyá your first wife àti last wife ń jà.
ọmọ third wife ó support ilé ọmọ second wife support ilé pariwo but guess what there was love. There was love. That was love. That was love. That was love. Wọ́n ti gbà pé ìgbà mo lè ṣe àmọ́dé boy ìgbà mo lè ṣe kí n má jẹun ní ìṣàṣù ìmá mi yẹ ìṣàṣù mọ́ mi kí n má jẹun bẹ́ẹ̀ ẹ̀kọ́ ọ̀dọ̀ fẹ́ tó mo ìbá ti màmá gan yẹn first wife dájì mi ẹni ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ ni màá ti lọ jẹun oṣù mẹ́ta mi náà ibi tí lè bá ṣu mi sí ń bẹ̀ ni màá sùn wọ́n ní kí n má sùn kí n má lọ sọ fún dáàdì mi pé wọ́n ní kí n má sùn ọjọ́ ìlú máa kú lè. lọ́jìkì wo ni dáàdì yín lò tó fi dín pé ìyàwó mẹ́fẹ̀ẹ̀fà wà nínú ilé kan tó dẹ̀ dín pé ẹni ìfẹ́ wà ń bẹ̀ ǹjẹ́ ṣé bàbá sọ lọ́jìkì tí wọ́n lò? àwọn bàbá yẹn wọ́n ṣe ọ̀dọ̀ ẹ̀mí ìmọ̀ bọ̀ ọ̀rọ̀ kan jáde máa sọ gbà yẹn ni pé ẹ lè para yín ẹ̀yin ìyàwó ẹ lè para yín o but tí kò náà ọmọ mi bá dín wọ́n sọ lójú mi dáadáa ẹ lè para yín jà ẹ para yín o. My father is more like a traditionalist. Ẹ lè para yín o, but tí kò bá nà mí bá dín, ẹ máa ní problem. Like I say, it's not a babalawo, it's not a no, but it's a tradition. It doesn't do all this, but it's a traditionalist. My father is a ògbóni ni wọ́n gbà yẹn. Do you understand? So wọ́n máa sọ fún wọn pé ẹ lè para yín, but tí kò náà ọmọ ìbá dín, wọ́n náà máa ṣẹlẹ̀. But so far so good. What you have to do all the way to children. Ǹjẹ́ ṣé ẹ ní idea tó fi dín pé bàbá tó bí yín lọ́mọ fẹ́ wọ́n ní ìyàwó tó pọ̀ bẹ́ẹ̀? Ǹjẹ́ ṣé ẹ ní idea? Again, what we mean last try for? Yeah. So you are the youngest. Nǹkan tí mo ní láti máa rò pé ìkíní ìkejì ìkẹta ìkarùn. What is your to be? We are the youngest. As a matter of fact, my dad first, second, third born. So could you want to see me? Yeah. First, second, third. My father's first, second, third born. What do you want me? Wow. So, bàbá yẹn ọkùnrin. So, àwọn alẹ́ kékeré. But again, àwọn tó jẹ́ gbọ̀n wa, we are all together. Tomorrow. Ọmọ ní ilé orílẹ̀ kíní kan ni, ó lè ti wá o. Àlèmáyà yà wá o. But tàbá yà wá báyìí. I'm not a great grand uncle. Because àwọn ọmọ ẹ̀gbọ́n tèmi ti bímọ àwọn ọmọ ìṣẹ́ náà ti bímọ. That's it. Ẹ ṣeun. Nínú ìrìnàjò orí ìtàgé, ǹjẹ́ lè sọ ìjọ tí inú yín dùn jù láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ìrìnàjò yìí lọ́wọ́? Ọdún mi dùn jù. Ó ní God bless Uncle Wemimo for me. I can't forget. I keep saying it. God bless Uncle Wemimo. Ó ní ṣe kò tó pè mí sí. Kí ni lọ pé Desmond Elliot kò ráyè. Wọ́n náà pé ní olówó náà yẹn náà ráyè. Wọ́n wá pè mí. Wọ́n tó pè mí. Mo sáré Wemimo fi mi tó pè ẹ̀. Mo sáré lọ sí Ìbàdàn. Òṣìṣẹ́ yẹn. Wọ́n tó pè nǹkan tó máa fún mi lówó. Wọ́n fún mi ní 450,000. Amen. Mo ní ẹ̀sà ẹ̀dí ṣe owó sọ fún. Wọ́n ní no Yinka owó iṣẹ́ ẹ̀ nìyẹn. Mi ìrò ọtí ìjọ ti pẹ́ o. Ó ní star. Daddy, I was proud to be an actor. Honestly. Wọ́n ti ṣe wa yìí tábà ṣe káàgbà máa ń bá wa ṣe kábàárà wa ṣe a máa fi ṣe fún wa. But he paid me professionally as an actor. And for the fact that kìtìpá jáde àbọ̀dá yìí. Ìdùnnú àwọn actor ni ẹ pé a jáde ọ̀rí wa ọ̀dá wa mọ̀ dẹ́kun ó jẹ́ ní máa ń ṣe fún ọmọ àwọn àyàfọ́ tó ń ta. Ẹ ṣeun. Ǹjẹ́ ṣẹ̀ṣì ìrántí ìjọ tó dà pé inú yín bàjẹ́ láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé àti pé kí ló ṣẹlẹ̀ sí lọ́jọ́ náà? Wà mo rántí o. Ọjọ́ yẹn mi lè gbàgbé. They called me for a job and apparently ẹnìkan ló pè tẹ́lẹ̀ bóyá ènìyàn ọ̀dọ́kẹ́ ni ò wá wá wọ́n fi pè mí mo á débẹ̀. Mi fẹ́ dáwọ́ pẹ́ nìyẹn àti mo débẹ̀. So ẹni náà tí wọ́n bọ̀ gba ayé fóònù rampart ẹni náà tí wọ́n bọ̀ pẹ̀lú ti débẹ̀ mo ti gba script mo ti change mo ti kà lọ ẹni wọ́n wá débẹ̀. Ó mọ̀ kó tó ṣẹlẹ̀ ní tiẹ̀ ọ̀tẹ́ ẹni débẹ̀ ọmọ bí ma sọ pé àwọn ti pé Yinka Smart ẹni ọkọ̀ọ̀kọ̀ àgbà script lọ́mọ báyìí ó dẹ̀ fún ẹni kí ni yẹn dùn mí gan pẹ̀lú mi sẹ̀sìn ní mọ́tò ó dùn mí gan láti lẹ́ni yẹn gbọ́ ẹni kó sẹ́yìn wá ní pé ibo ni mo wà ó wá pè mí ó ní òun mọ̀ ó ní òun ní gbà mọ́ àmọ́ ọ̀rẹ́ mi ò ṣe ọlọ́run àpọ̀ ilé ọjọ́ yẹn mo kéde lé ni o
wọ́n ṣe mọ̀ kéde lé ni o like gẹ́gẹ́ ẹni gbígbà ojú gẹ́gẹ́ ẹni kì í jọ pé ó ti dé ń sìn ẹgbẹ́ dáhùn pé tẹ́lẹ̀ ti dé kì í má bínú kíkọ fún script yẹn òdòdó lè lọ fẹ́ nìyẹn Wow. that was the saddest day mi lè gbàgbé láti tí máa fi kú mi lè gbàgbé. Wow. Ẹ ṣeun gan. Gbogbo nǹkan tí Ọlọ́run máa ń jogún fún ọkùnrin láti fi lòlé ayé òun la rí pé Ọlọ́run ti jogún fún yín. bí kíni o Bí ilé bí ọkọ̀ mi ti kọ́ bí lé gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ó lè máa mú owó wọlé tí ebi ò fi ní pààyàn gbogbo ẹ̀ lẹ́ni níwọ̀nba ó lè má tó bí ẹ ṣe fẹ́ o tí kọ́ lé olóòtú ṣùgbọ́n ẹ̀dá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣàwọn ọkùnrin fún yín. Kí wá ní ìdí tó yẹ pé ẹ tí ṣe má rí débi pé ó yẹ kẹ́ ẹ ti bímọ. mo ní sáfù pẹ́sítọ̀ ní iye pípù yìí ok sẹ́yìn Ọlọ́run ní déédéé ó wẹ̀ mí náà kí mi náà má rí o kò ṣe bó wù mí bó wọ́n ní àsìkò àsìkò àti tó ṣá àmà má rí. Àsìkò tí tó lẹ́yìn sọ báyìí. ẹ wo ló tún mi sọ bẹ́ẹ̀ o pé má wọ̀ ọ́ àmà bí ayé ìṣá. Ní ọdún yìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n ń wò yín gẹ́gẹ́ bí role model táwọn náà fẹ́ dàbí ẹ̀yin torí bí ẹ̀yin náà ṣe ń wo àwọn kan làwọn kan náà ń wò yìí ìjọṣẹ́ lè gbé wa díẹ̀ padà sẹ́yìn kí ni experience yín nínú relationship báwo lẹ ṣe lè describe ẹ̀ kankan. Our relationship it's I tell people wọ́n ní Yorùbá máa ní ẹni tá a bá bá ní ká má fura sí ẹni tá a bá fura sí ká má bá ní. There is no perfect relationship there's no perfect one. Mo tó bá ní ìyàfẹ́sọ́nà obìnrin lẹ́yìn lóbìnrin àbí lọ́kùnrin just trust yourself communicate well and understand ara yín that's it there's no perfect relationship just trust yourself wọ́n bá jọ kọ trust ìyàwó trust boyfriend dé. Ẹ ṣeun látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò ń pé ká yan ìyàwó ká yan obìnrin tá fẹ́fẹ́ ǹjẹ́ ṣe rántí nǹkan tí obìnrin ṣe fún yín tó dùn yín jù tó jẹ́ má lè gbàgbé kí ni kan náà. fẹ́fẹ́ kì í drag yẹn mo tà fẹ́ sọ́nù mi gbà yẹn tí mo fẹ́ gbà yẹn I was supposed to be married tó kúrò Nàìjíríà tó lọ sí Dubai tó lọ bọ́kùnrin mi ní Dubai. Ó kúrò Nàìjíríà lọ Dubai. I couldn't buy. Àgbàdo dé ìbùsọ̀ ẹgbẹ́ lẹ́pọ̀tù gbọ́dọ̀lé mo gbọ́ lọ sílé lóru àti mo bọ̀ ọtún rọ́ọ̀bù mi lọ́nà. Wọ́n rọ̀bù yín. Látọ̀jọ́ wa gbọ́ pé àṣírí Dubai tó lọ ẹ̀gbọ́n ṣókùnrin lọ bá. Báwo lẹ̀yin ṣe mọ̀ pé Dubai lọ lọ. So ìkẹ́lẹ́ ọmọ pé ilé ayé yìí somebody will know somebody. I knows you. Wọ́n jẹ́ àwọn àgàgà wa tá à ń ṣe iṣẹ́ fíìmù. Kí ni ẹ̀ break mi gan gbà yẹn? Ọmọ yẹn sọ̀rọ̀. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí ǹjẹ́ ṣe confront wọn. Obviously yes. Wọ́n dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí. Ojú náà yẹn. So torí ẹ̀ lẹ ṣe pínyà. No, yeah. Why don't you give her a second chance? I can't. Ìbọn máa ní ọbẹ̀ ìgbẹ́lé kíkí lórí létí ọbẹ̀ gbẹ̀gìdì tó bá nù tó bá kúrò ń bẹ́ ọkàn mi kúrò ń bẹ́. Because I put a lot into that thing. I put a lot in that relationship. And my family knew about it. So. Ní gbogbo ìgbà tó fi ń document lọ sí Dubai, ó ta sí létí rí. No, she goes to Dubai well. I'm not Dubai that now. I'm not Raja. Apparently. I don't know. I was just being a good Agbede pulse pastor B. Experience sí ẹni nígbà tí ẹ lọ gbé wọn lọ́jọ́ náà lọ. Ǹjẹ́ ṣe rántí experience báwo làwọn pípìn rẹ̀ ṣe dá yín lọ́nà? Táyà mi jò ní sábẹ́ bí ṣe charity lábẹ́ bí táyà mi jò ọjọ́ yẹn. Ọmọ mẹ́sẹ̀ kó bọ́ta ni mẹ́ta ni wọ́n ó lè bá dàda ní so ó lè bá wọn jà. Káníyàn kan ni àṣẹ ráyé ọmọ mẹ́ta ẹgbà fún mi ọgbà. Irinṣẹ́ dẹ̀ wà lọ́wọ́ wọn. Ó lè bá wọn jà. Pẹ̀lú ẹ ṣe tó yẹ wàá rí kankan. Pẹ̀lú bọ́n. No na ṣé ìbọn lè wọlé pẹ̀lú ẹ ṣe wáyé. Wọlé o. Pẹ̀lú ẹ ṣe wáyé. Yéè olóòtú ìbọn wọlé o. But again, you live to fight another day. I'll be stupid if I àwọn mẹ́ta ni wọ́n. Àwọn mẹ́ta mi ni wọ́n palẹ̀ nǹkan náà. Káníyàn kan àṣìlè máa ṣe àmà fi report ẹ̀ fún wa but just one person just 3 people against one. Àwọn akẹ́kọ̀ọ́ máa sọ pé wọn náà ò ṣe sá. Wọ́n ní wọn náà ò ṣe sá. Ẹ ṣeun.
nígbà tí ẹ wá sọ fún pé o lè rọ̀bù yín lálẹ́ ọjọ́ tí ẹ ló ti lọ́wọ́ kẹ́ she apologize. mo ní sorry èrò mẹ́rin wọn tọjọ́ yẹn mo kọ́ sorry so nǹkan tóbìnrin ṣe fún yín tó dùn yín jù ni ó dùn mí o. kí lẹ́yìn ti ṣe fún obìnrin tóbìnrin sọ fún yín pé nǹkan tí ó ṣe yìí ó dùn mí gan ẹ lè sọ èèyàn tí o ẹ rántí bí àfẹ́rẹ́ wa mú. bọ̀ ẹ̀yìn rántí ìtọ́ ṣe fẹ́yìn. But this is hardly, so this is not me trying to put myself, I'm not a saint here, but because I'm not acting that lè gbọ́ pé mo ní scandal. Search your Google Yinka Smart. Lè gbọ́. Mi ṣe mi ṣàtúntò wọn lọ party. You don't see me everywhere. I'm not perfect though, don't get me wrong. I'm going to say you bring my way. But if I give myself a pass mark, I'm going to 25 pass mark out of 100. Give me a quick. But I'm not something that you will say that you can see from me. I mean, shit. What's me? I'll walk away. So the calling me, I can't be a guy. I'm going da. I'm only pride. I'm going da. And it's because I won't allow you insult my own. So let's do a ban. Let's have a boundary. Because I don't have friends. Me, Lord, I don't need to quit. Me, Lord, just me, I and myself. Ẹ lè gbọ́ ṣe ránṣẹ́ yìí mi náà jù bóyá nǹkan ni so wọ́n bá ní mo ṣẹ̀wọ̀n sorry but not like I remember àfi bẹ́ẹ̀ gbàtà yẹn ṣe shop boys bẹ́ẹ̀. ok ẹ̀yin náà ti ṣe shop. ọmọ Òṣòkì ni mí náà ló ń sọ báyìí wọ́n ṣe bẹ́ẹ̀ so that's just it. so nígbà tí ẹ bá sọ pé ẹ ní kankan sìn ṣé ẹ ń try láti challenge anybody pé ẹni tó bá sọ pé kìnnìkan ó jáde kó wá sọ síta. again lọ́wọ́n kí n tí mo ṣeun mi kò jáde mi ìgbàyàn rí ìgbàyàn rí àwọn I don't have so tell me sọ pé ju wákàtí yìí o can search my name go I don't have anyone mi n scan kékeré báyìí ṣé tí ma ní Yinka Smart sí gbà wọn ọtí bá yí jẹ alhamdulilayi ọtí bá yí jẹ bisimilayi kò sí wàhálà ìtàn máa gbọ́ bí ìgbà táwọn ṣe bẹ́ẹ̀ fẹ́ táwọn ṣe boys ojú tì mí yẹn gan lọ́wọ́ pé méjì so that's just it. so tí ẹ bá sí ní location ẹ ń ṣiṣẹ́ kí lè tún mọ àṣẹ. wọ́n á lé mi I have a gym I run I manage a gym so wọ́n á lé mi. tó jẹ́ tọ̀dọ̀ tí ń gbọ́ àbí. Wọ́n ṣe tọ̀dọ̀ mi like we co partnering together so I manage the gym so. Yinka Smart tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ẹ́ sí tó ń pè é jẹ́ṣẹ́ ìṣèrántí eré àgbéléwò àbí kẹ́ iṣẹ́ sinimá tí ẹ ṣe tó dàbí pé òun ló fún yín lórúkọ táwọn èèyàn fi mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí eléré orí ìtàgé. Oriente ẹ bá mi kí Oriente ṣe ojúgbà Susan Maxwell ó ti tó jàǹgbá yẹn though before Oriente o àti àṣẹgbà yẹn Barry White ni mo lè sọ pé ó lára àwọn director tó lómi gan Barry White God bless him still alive God bless ẹ̀gbọ́n mi ṣe so gba ẹmọ wá ṣe 5 scenes ṣe pé ọjọ́ kọta aṣá wọ́n ṣe tí mo ṣe tó push me was Oriente produced by Susan Maxwell and Kenny Larry olóògbé sí Kenny Larry director not to do ṣọláìsìn last 2 years ṣọláìsìn so Oriente ni mo ṣe mọ̀ tó pé Oriente gbẹgbẹ gbẹlẹ òyìn ẹni then I was part of the movie Amy Yomi Gold Susan Maxwell Bíọ́dún Òkèowó Mide Martins ṣùgbọ́n ẹni. láti ìgbà tẹ́ ti wá ṣe iṣẹ́ ìtógbó yín jáde jẹ́ iṣẹ́ yín gan fúnra yín gan ẹ ti dá ya iṣẹ́ ìtòdó tí ń gangan jẹ́ ṣé kò sí kí ló fà á. I'm not a producer I tell people but what I pay Mr. Ele produce kò ní kékeré Mr. B produce you understand because mi sọ ilẹ̀ tó máa mọ́ lọ́la o but after the ní mi ìdó mi produce just let me do my acting let me express myself through my acting I'm fine. so kò ń ṣe pé bóyá kò sówó tẹ́lẹ̀ fi yaṣẹ́ ẹ kò fẹ́. kò kọ́ sí mi kí n wọ́n ti bá yín kí ó dé produce mi produce ọ̀rẹ́. ṣé ẹ lérò pé torí pé ẹ jẹ́ léré orí ìtàgé sẹ́yìn kan fúnra yín ò tí ì dá níṣẹ́ tí ẹ rí pé kíní yìí ní àwọn ibì kankan wọ́n máa jẹ́ kí wọ́n máa fojú kékeré máa wò yín gẹ́gẹ́ bí pé ẹni yìí
òun ṣe èèyàn ńlá nínú industry tó pé ẹ ti produce. Your mean should produce now? It's relevant. You just produce now, it's relevant. So àwọn tí ẹ̀ ń wò ní line yẹn nìyẹn. So Yorùbá ní bó bá ṣe pé gbá ẹ̀ ṣe wọ́n fẹ́ pé. What about if Yinka Smart were relevant? Your opinion ti ẹ̀. Do you understand? So it's a self. Again, kò ṣe pé wíyà ni ò sí how to produce. But this one ní òwò tí táyé ṣe tó ṣe Amẹ́ríkà kẹ́kẹ́ lè ṣe ó dẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ni. Do you understand? Bẹ́ẹ̀ni. Me lápọn, forget my stature, me lápọn. I don't anything stress about it, and I know what producers go through. Láti kó kúrú jọ, láti kó actor jọ, actor mi máa pẹ́ dé, iṣẹ́ mi máa break. Do you know the mental? The mental, only to get the mentally clear. So I don't understand. So just come for my job. Let me come and do my acting, and I leave. You understand? So that's just it. Ẹ ṣeun. Nínú industry, tí ẹ bá wà ní tight corner, ta lè mú fóònù tẹ̀lé sáré gbé pé ọ̀bọ mo wà bí báyìí kọ́ báyìí ṣe tó ẹ pé ẹ ṣe sọ fún yẹn ọ̀rọ̀ yẹn ò ní jáde sílẹ̀ wọ́n dẹ̀ máa dúró tí ta lẹ́yìn náà nínú. Tope Osoba. Tope Osoba. Tope Osoba ti dolóògbé ó tẹ̀. Tí mo lè pè ní. Kò sí anybody mọ́. The likes of T20. Okay, so let me get this. Don't get me wrong. Okay, as someone ajuga wa lọ. Bẹ́ẹ̀ni. I can call to 20. You are Sammy. But if I go rule like you, Tope Osoba. Ẹ ṣe mọ́. Ṣé rí ìpele tí a dé yìí? Ìpele tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń bẹ nílé tí wọ́n máa ń torí ẹ̀ wá sórí péjọ láti wá wò torí wọ́n mọ̀ pé àwọn máa kẹ́kọ̀ọ́ ẹyọkan àbí méjì níbẹ̀. Ìbéèrè tí màá béèrè lọ́wọ́ yín ni pé ìrírí ayé ò gangan lẹ bá pàdé bóyá lẹ́nu iṣẹ́ bóyá lójú ayé tó jẹ́ ìrírí tó lámìlaka tó jẹ́ má lè gbàgbé tí ó ṣẹlẹ̀ sí tó jẹ́ pé ẹ tí ì bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ tí ẹ fẹ́ bá àwọn èèyàn sọ ń sìn tẹ́lẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ láti bẹ̀ bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ sí àti ìgbésẹ̀ tí ẹ gbé tẹ́ fi borí nǹkan náà ǹjẹ́ ṣó wà. Ìyá mi kú ní 2001. So kó tó kú my own ẹtí mi tẹ̀lé lọ tí mo tẹ̀lé ló ó fẹ́ lọ bímọ ṣẹ̀rí kú ọlọ́mọ ní Monday. Mọ́mí mi bí abiyamọ náà tó jẹ́ ẹ̀ bẹ̀ sí ń ké and ó ní bp ńgbà yẹn so wọ́n sì kú ní Thursday so Monday mo lose ẹ̀gbọ́n mi àtọmọ tó bí Thursday ìyá mi kú ṣọ́ọ̀ mi yẹn so in 4 days I lost 3 people my mom my sister my niece or my nephew mi ò kà bọ́ bí mo yẹn that thing breaks me and this was 2001 àbó mi ṣì kéde gan àwọn àbó mi ṣì kéde gan so after 4 years daddy mi náà tún kú so I was left with infants so mo ti ń ṣiṣẹ́ òbí láti gbà tí mi ti wá láti di I've been doing that and thank God àwọn ọmọ yẹn sìn méjì náà ti marry and they're living fine so that's one thing I can never forget láyé mi so ká ní ẹ̀mọ́ àlọ́ ẹgbẹ́ màtẹ̀ ti marry gan bá ti fa àdúrà mi fa kí n marry so that's it. Ẹ ṣeun ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n yín tó ṣaláìsí nígbà tó wọn bímọ ǹjẹ́ ṣe fi hàn pé it was the incompetence of the doctors. No, ibi tó yàn sọ lọ́wọ́ abẹ ká má pè wọ́n máa yan then she believes that pé so this mentality of operation ṣe kọ̀ burúkú I was angry with her like iṣẹ́ ìwé ló parẹ́ ẹ̀ náà wọ́n kọ́ ṣe operation fún ẹ̀ wọ́n ní Jésù máa wá dábí ó lè dábí ó lè dábí let go for that's operation kò ṣe kọ̀ burúkú but they pay in her head operation ò dá wọ́n dábí ṣùgbọ́n ó ti wá rẹ̀ kọ́kọ́ ní pé kó sáyìn gan so this one dey urge everybody all the àtọ́mọ́ lóyún ẹjọ́ ẹ máa bí lẹ́yìn àtàláfíà ọ tó máa ní operation ṣe kọ̀ burúkú ó ṣe tóbi dandan bẹ́ẹ̀ àwọn yìí bí ọgbẹ́ 2001 ojú òtí ládàdà wọ́n fi pé operation yẹn kò yẹ kọ́ káníṣẹ́ ìgbà kọ́ṣọ́ operation fún wọn ni
kò ní kú. Mm. Ọmọ tó bí ò ní kú, ìyá mi ò ní kú. Maybe I would have been better by now. Ẹ ṣeun. Ọ ṣe rí pé ẹ̀yin gangan ẹ pẹ̀lú àwọn èèyàn tó yẹ pé ẹ kó bá wa nílùú yìí, ẹ̀yin eléré orí ìtàgé ìgò. Yeah, ṣe. Ṣé mọ̀ pé tá bá ń wo sinimá àgbéléwò tó bá di táìmù ní pé wọ́n fẹ́ ṣe operation, ṣé ẹ mọ effect tẹ máa ń lò ní period tó yẹ pé ẹni tí ò tí ì bímọ rí kò ní fẹ́ ṣe operation. Okay. Tí ìwé ìbẹ̀ ṣe máa ń ṣe. Okay, so it's called fiction. Listen, it's called fiction. You are one of the people that scared us at home. Again, it's called fiction. It's a make believe. That's always me church kan lọ́kàn. Àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ mi pé wọ́n kú. I watch a movie, they shoot you. Oh man, but I won't die now. It's a movie. It's fiction. We are telling a story. Mo ṣe character kan tí mo ṣe jigolo. Mo gba ìyàwó èèyàn kan. Does that make me jigolo ju ayé? No. It's a fiction. We are answer our lives. So operation ẹ̀kọ́ ni contest. What happened before the operation? It's a storytelling. Ẹ má kọ your operation yẹn kúrò kẹ́mẹ́kẹ́ sọ́ di. You are telling a story of a particular person. It's called fiction. Make believe. It's called movie. So you sir. Yeah. So tabani awala la ko ba ẹ má bínú. Dem bebe. On behalf of all actors, ẹ má bínú. Wow. Ẹ ṣeun wọn. Pẹ̀lú wọn bá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àǹtí yín lọ́jọ́ tí à ń sọ tó fi dé pé wọ́n dolóògbé. Does it mean ni pé Ọlọ́run ò sí? Torí pé wọ́n gbọ́kànlé Ọlọ́run pé àwọn máa dàbí. Wọn ò dẹ̀ rí nǹkan yẹn bí. Ṣé a máa sọ pé Ọlọ́run ò sí náà Ọlọ́run ò gbàdúrà wọn? Mi sọ pé Ọlọ́run ò sí o. You know, for a very long time, that would jìyà mi. Ẹ dáríjì ìyá yín. I'm like, why will you die because of a child? Ọmọlé lówó ogun ni wà. Kò fi ajẹ́ mi ni. Why will you die? Yes, ọmọ tó kú ìdún ẹ̀. Ọmọ tó kú yóò yìí bímọ, ó ní first born náà. Oríyọmí, èmi, Tima, nígbà pẹ̀sẹ̀ orí aṣọ wà ń lẹ̀. Tọ́lá fẹ́ dá wà lẹ́fun. Àbúta ló dá wà lẹ́fun. It took me time to forgive my mother. Like, mommy. Ilé bàbá ọjọ́ yẹn, tí wọ́n ti sẹ́ni nǹkan. Ẹni ò mọ̀ mi rí, ẹni kan ní Rose. Ọ̀dà ẹ̀dá ìjìyà yín. Ẹ̀dá ìjìyà yín. Bẹ́ẹ̀ mi jẹ́ ọ̀dọ̀ ṣe sàárà fún wọn. I felt pain. So you don't cool. I won't believe. Even to me it's stupid. Like, get the fucking operation, get it done. Get the operation done. But who pay who kiss who see esi we? Ọlọ́run tó dán pé olófàwọn doctor ní wisdom to oppress people. So to understand the fact that gbogbo kó ló lè dọ̀mọ̀ bí. Gbogbo kó ló lè dọ̀mọ̀ bí. Gbogbo mi ló lè gbé oyún. That's why we have all these surrogate mothers and all that. Kò ṣe láti advance yẹn lọ. But again, mo kàn fẹ́ kó bí àgbà yẹn ojú ti là dáadáa 2021 ni. Ó ti almost 25 years ago, 26 years ago. Do you understand? So kò ṣe pé Ọlọ́run wà. Ọlọ́run wà o. Ọlọ́run wà o. Ọlọ́run wà o. Wow. Ẹ ṣeun mọ́. Pẹ̀lú àwọn nǹkan tí ẹ ti bá sọ yìí sẹ́yìn, lẹ́yìn ìgbà tẹ dáríjì ìyá yín, ǹjẹ́ ṣé ẹ fìgbà kankan rí wọn lójú àlá tí wọ́n yọ sí yín, tí wọ́n ń bẹ̀bẹ̀ ní gbogbo àti pé ẹ ti dáríjì wọn àti pé lẹ́yìn ìgbà tẹ dáríjì wọn, ṣé fìgbà kankan rí wọn ẹ rápẹ̀rẹ̀ bẹ́ẹ̀? Of course, I say, máa fún wọn lálàá lẹ́ǹkankan ẹ. Ẹ má jọ ní conversation. Maybe because of then, but even on that by I was not even to talk to her. I just see her in the dream. Only my came in down alone. Like, you died, you left us. Or more didn't shake by left. No, not until somebody said, Yinka, but she's half mommy and dad. I'm like, why? What the fuck? The shit. And that was it. Wow. Ẹ ṣeun. Kí ni experience yẹn láti gbà jẹ́ pé ẹ ti di gbajúmọ̀ tí àwọn èèyàn mọ̀ ní gẹ́gẹ́ bí eléré orí ìtàgé? Bad experience wo lẹ ní pẹ̀lú àwọn fans yín tó jẹ́ nǹkan jẹ́ pé ẹ ń fẹ́ gbàdúrà kẹ́ nírú experience yẹn mọ́? Well, what's the bad experience? With your fans? Because the you want to man kiwa. So if your fans, yes, some people can do, they can overdo. Yeah. Okay. Ọjọ́ kan tí mo bọ́ láti
mo ti mọ̀ náà lọ́jọ́ dàgbà lọ ṣiṣẹ́ ní Ìbàdàn mo wá gbé mọ́tò mi so ọ̀rẹ́ mi ló drop mi sí Berger wọ́n cross ma ti pè mí àwọn àgbo bridge kẹ́kẹ́ gbé bike bẹ́ẹ̀ gẹ́yìn rí mi gẹ́yìn dàgbà the best is just 22 àbí 23 ó dàgbà jù tán ní ẹ̀ mọ̀ ó rí mi kò mọ̀ sókè boy yìí nìyẹn boy tó sọ ó bí pè mí ní ẹ̀ fún ọ̀lẹ̀ pé mi ò lọ́ba kí aṣẹ́gbẹ́ ni wọ́n ní don't do that kí ọ̀gá bá fẹ́ kí wọ́n ní kó má bínú it was the exactly that she saw me so some fans are wonderful people to also àwọn lẹ́ka wà relevant àwọn lẹ́ka tajà tó bá sí àwọn kò sí wa kò sí mi so I won't say I have any bad experience with my fans again some people can overdo it ilé ìkóṣe owó wa again wọ́n yẹ sọ wà lọ́rùn àwọn bá ṣe jọ yí mọ́ ṣe ẹ ṣeun mo fẹ́ kẹ́ fún mi ní ratings àwọn márùn-ún gẹ́gẹ́ bí elérò orí ìtàgé tẹ́lẹ̀ jẹ́ Fẹ́mi Adébáyọ̀ Ọdúnládé Adékọ́lá Ibrahim Chatta Níná Bọ́lá Níná Lówó Akanaki Aṣòfúnkẹ́ Akíndélé top 5 ẹ rate wọn lọ́dọ̀ rẹ̀ kí n kà wọn àbí kí n tún ẹ rate wọn who is number 1 number 2 báwo lẹ ṣe máa rate wọn. Okay, all these actors are good actors. Exactly. They are fantastic. They are my senior colleagues. Exactly. They are good actors, yeah. But my own rating. So, number 5 is the biggest. Okay, let me start from number 5. Number 5, I'll say Gina Low. As number 5. 5, yeah. I will like, you know. Ibrahim Chatta, Odunlade Adekola, Femi Adebayo. Okay, so number 5, I'll give Gina Low. Okay. Number 4, I will give Akindele. As number 4. Because she's really making sense in the industry. Okay. We're not friends, but okay, it's trying. At least she has maybe because I'm Yoruba. Yoruba. I'm happy about that. Okay, God bless you. Our stories are fantastic. I appreciate for that. So a lady, when you do like a man. Okay, God bless my sister. Yabiji. As number 4. She's number 4. Okay. Number 3. Let me tight so. Let me tight. Okay, number 3. I will give her the color. Number 3. Okay. Because she's trying. Direct is interpret character well, you know. So I'll give you number 3. Number 2. I'll give Femi Adebayo. Number 2. Right now, my family is doing fantastically well in the industry. Femi Adebayo. Number 1, my own Ojoja. I will give Ibrahim Chatta. He's a fantastic actor. Ojoja can interpret roles. Give him many roles, he's going to interpret for you. So, my number 1, I'll give Ibrahim Chatta, Ojoja Teminikon. Smart. He's a fantastic actor. Ojoja will interpret role and you'll be like, go to the heck this boss. Where are you from? What planet are you from, Ojoja? So by that is my rating. But again, all these actors, Femi Adebayo, Adekola, Ojoja, Dinoluwo, Funke, they are fantastic. I'm proud of them, mostly Funke. Funke has told us that what a man can do, a man can do better. So please, everybody are fantastic and they are good on their own. So ratings and marrying. It is me. Ẹ ṣeun. Pátápátá láti pariwo ohun tí a ti sọ. A rí ẹ̀yin eléré orí ìtàgé pẹ̀lú àwọn onífújì, a rí ìbáṣepọ̀ tó dánmọ́rán. Ǹjẹ́ bóyá tí ẹ bá lọ ibiṣẹ́ tó pẹ́ wà nílé tí ẹ fẹ́ gbọ́rin fújì, nínú àwọn onífújì, mo fẹ́ mú ẹni tí ẹ máa nífẹ̀ẹ́ sí. Wọ́n ló ń tẹ máa ṣe báyìí náà. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni Alhaji Wasiu Alabi Pasuma, King Dr. Saheed Òṣùpá, Alhaji Sule Alao Malaika, Alhaji Abbas Akande Obesere, àti Alhaji Wasiu Ayinde Marshal K1 the Ultimate. Nínú àwọn márùn-ún ta ni choice yín? Àbí ẹ tí ẹ fẹ́ ṣe ìyàwó lọ́la, ta lẹ máa pè nínú ẹ̀ tí ẹ bá lórí ọ̀fẹ́ pé ẹ fẹ́ kó ní fújì. Oh, this is all to people. Okay, so I'm not a Fuji person, yeah, but of course, in the course of growing up, I'm going to people that I will call you, and they're all fantastic. But somebody can pay your wedding, okay, maybe Pasuma. Alhaji Wasiu Alabi. I like him, maybe Pasuma. And of course, even in my TikTok videos,
I do more of Pasuma's music. I do more of Oshopa's music. So maybe Pasuma. Even when you can pay your quick event, you already know. I feel like Pasuma. ẹ ti bá wọn pàdé ẹ ti jọ ṣiṣẹ́ pọ̀. Yes, that. Now you are going for many Ogala actor. What be able to take it serious? àwọn lọ fún yín gangan. Ogala actor. I mean, take it serious like. Because I'm not that. I just wanted to work and go, but he likes me and I want to cousin me. Aisha Bibola, but campus. This Aisha Bibola. They're like friends on Kwaji. So when I go on Pasuma, we call him on Kwaji. Uncle Aji. Ajibola. So we call him. So one man call him. Aisha calls him Aji. So we call him on Kwaji. Wow. Aside from pé bóyá ẹ ti jọ ṣiṣẹ́ pọ̀, is there any personal thing kankan tí Pasuma ti ṣe fún yín pé Okay, so again, I'm not someone that you see everywhere. I don't. It's not go check together. I just like my space, I like my peace, I like my. You can't see anybody drag me online. You can't see me having scandal online. Like anybody in me le gbé mentally, mo le ya wèrè. So if I ti ṣe iṣẹ́ mi, ma wálé, ma wọ. ẹ ṣeun gan? Pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ́ sọ, are you now searching for a woman? Because mo mọ̀ pé ìwọ̀nba nǹkan tí ẹ bá wa sọ lẹ́yìn sìn, a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n máa tò. Are you now searching now? Olóòtú, do you see that I'm money for you people? This is what I'm money for you people. This is what I'm money for you people. Anyway, I'm single. Are you searching? Ṣé kó ya wọlé? Ṣé kó tò wá? Whichever way, Yinka Smart, I'm single. No. Ti dà mí. Are you searching? Yes or no? Okay, I'm searching. You're searching. So, ẹ fi ń yé wa sẹ́ pé kò sẹ́ni bọ́dì tẹ́ pé ẹ̀yin àti ẹ̀ jọ ń ṣe wọléwọ̀de lọ́wọ́lọ́wọ́ báyìí. That career, man. Career. Why did you choose your career ahead of women? That's my career. But that's what put food on my table. My career. That's what feeds me. People about to feed me in a jail. So, lè drop career yín fóbìnrin. God forbid. Ja. God forbid. Like, ṣé wọn wọ́n tẹ̀ ní? So can I say that kí obìnrin job iṣẹ́ fún mi? Why would I say that? Ìbá máa fẹ́ pẹ̀lú iṣẹ́ mi ni. So that's it. I can't. No, I cannot. God forbid. Ó fẹ́ pa mí nìyẹn. Ó fẹ́ pa mí nìyẹn. I can't. So, ṣé lè fẹ́ eléré orí ìtàgé gẹ́gẹ́ bí ìyàwó sílé? I've tried it once, it didn't work out, but if I still say good one, I can. Okay, ẹ ti gbìyànjú ẹ̀ kò work. Kí ló dé tí ìyẹn ò ṣe work? Kò work náà. Work náà. So are you part of those men nínú àwọn eléré orí ìtàgé tó máa sọ pé oníranù ìṣekúṣe wọn pọ̀? Bóyá torí ẹ̀ ni kò ṣe work. No. Gbogbo bí ló wà o, because we're in your faces, ẹ fi ti wa. Our bankers, government sectors, oil sectors, everywhere. So if I see someone say that credit and market people, ibi tó yẹ nílùú sọ́dún yẹn. Again, I can marry an actor like me. Okay. I can. Ẹ ṣeun gan. Ìjọ ṣé kí àwọn olólùfẹ́ yín nílé? Ìjọ ṣe ní sinimá ọ̀kan tí ẹ fẹ́ jẹ́ kí wọ́n lọ wò? Bóyá tí àbí kẹ̀tẹ̀ bá wọn ṣe? Okay, so Yinka Adetayo Adefuye is coming out. But mo ṣe wà yín sìn, ó ti di pé you can't disclose this until the date right? But it's a cinema taya ní around March láyà. It's coming out. A cinema movie? It's a cinema movie. Adetayo Adefuye, the director, and so coming out. Just coming out. Ẹ ṣeun. Àdúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ọmọ tí ẹ ṣe. Mo ti bọ́ lọ́wọ́ wọn lé nìyẹn. Ẹ ṣeun. Àwọn àríyá sà. Ẹ ṣeun.